Igbekun Emi ìlà ìlò bí wàhálà bá pọ̀ jù ó ń pa ní kíkú tó dé o. Ọ̀rọ̀ lẹ́sọ̀. Igbekun Emi ìlà ìlò bí wàhálà bá pọ̀ jù ó ń pa ní kíkú tó dé o. Ìyàn burú afájá ẹ̀wàdà tó ń jìyà bí ẹni tí kò bá kọ̀ tán. Ohun tójú obìnrin ń rí nílé ọkọ kò ṣe é ròyìn tán ó dorí borí yé Igbekun Emi o. Igbekun Emi ìlà ìlò bí wàhálà bá pọ̀ jù ó ń pa ní kíkú tó dé o. Òkè tó ìyàwó tó relé ọkọ tẹ́tí kò gbọ́ mi o. Kékeré ni wàhálà ọkọ tìyá ọkọ lè kú ilé ọkọ ilé ẹ̀kọ́. Igbekun Emi ni o bóbìnrin bá ti wọlé ọkọ àṣẹdáwọ ọkọ. Igbekun Emi ìlà ìlò bí wàhálà bá. Fọlákẹ́, kí ló dé náà? Ó dẹ̀ jẹ́ sùn. I'm tired. Folúṣọ́, ọjọ́ wo ló ti fọwọ́ kàn mí last? Mo á fọwọ́ kàn ẹ̀ sí one complain. I'm your wife and I have the right to. Okay, woman. Kí ló dé gan? Mo sọ fún ẹ pé ọ̀rẹ́ mi ó dẹ̀ ń fà mí ò ń fà mí. Tí n bá ní kí n tiraka ṣe kíní ọ̀hún gan pàápàá, ó lè gbádùn ẹ̀ sókè ní kókó. Èmi ò mind kó ṣe bó bá ṣe wò ẹ́. Ó ti tó 4 months ó ti fọwọ́ kàn mí last. Yóò dé mo pàrọ̀ kí n ṣòkúta náà. Ó dàrọ̀ là ń gbà yẹn. A máa ṣe làárọ̀ ni. Sọ ní last week náà nìyẹn tó jẹ́ wípé ńgbà tó dàrọ̀ báyà gbọ́n kankan. Ó dàrọ̀ ń gbà yẹn. Àárọ̀ la ni òun. Ọmọkùnrin yìí ò tún fọwọ́ kàn mí lálẹ́ yìí. Irú ọkọ wo leléyìí? Àbí ṣé torí gbogbo àmì dúdú tó wà lójú mi ni? Ìgbà tí ò fi mí lọ́kàn balẹ̀, báwo ni ojú mi ṣe fẹ́ gún régé? Darling. No, morning. Yeah, what's your love? She'll take breakfast, go to the office. Well, mi lè dúró ṣe yẹn sí. Àwọn tí mo fẹ́ bá ní meeting láàárọ̀ yìí. Ẹ ti fóònù pa àwọn tí ń dúró dè mí. So máa retí má dé màmá jẹ ògbó ẹ̀pọ̀. Okay. Kí ni kí n má prepare fún ikú tó dé? My favorite, of course. Iyán àti ẹ̀fọ́ rírò. Okay. Àfolú. Come on. Kí ni? Kiss. Sórí tó máa ń sún mi lọ́rọ̀ tiẹ̀ nìyẹn. Ó tiẹ̀ sensitive kọ́bọ̀. Mo sọ fún yín pé àwọn kan dúró dè mí o. Àjọ fẹ́ ṣe meeting wọ́n ti pè mí pé àwọn ti wà ń bẹ̀ o. Ó tún ní kí n dúró kí n tún máa fún ẹ ń kíìsì láàárọ̀ kùtùkùtù. Okay, jẹ́ ká jọ wò. Tí n bá tiẹ̀ fẹ́ ní mo fẹ́ dúró mo fẹ́ kíìsì ẹ̀ ń sìn. Ṣé èèyàn ní take bóyá bíi another 10 seconds? Now 10 seconds yẹn màá ti dé di mọ́tò, màá ti bọ́ sí mọ́tò, màá ti kúrò ní ọgbà. Iṣẹ́ kì í ṣe yẹ o fẹ́ kí n dúró bí kí n máa fi 10 seconds yẹn kí n máa fi fún wọn kíìsì. Ṣé time consciousness nìyẹn lójú ara ẹ? A ní kó bá wà sensitive. Wo màmá rí ẹ later jòlè. Ọba tó ń yí ọkọ̀ ìdá padà sí gàgà tó wò lè bá mi yọkọ̀ ọkọ̀ mi padà sí rẹ̀. Ìyàn burú afájá ẹ̀wàdà tó ń jìyà bí ẹni tí kò bá kọ̀ tán. Ohun tójú obìnrin ń rí. Fọlákẹ́, you really look good. Ó dẹ̀ ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kémi náà ti marry bíi tiẹ̀. Orí tí mo ń wò ni. Ṣùgbọ́n nǹkan tí mo rò lọ́kàn mi báyìí, máa ti lọ parí ìjà pẹ̀lú Kọ́láwọlé. Ṣé o mọ̀ wípé fúnra rẹ̀ gan-an òun náà ti realize àwọn mistakes kan tó ń ṣe in the past. Ṣé fẹ́ gbọ́? Kọ́láwọlé ti propose sí mi. Irọ́ ni o. Yes. Mo rò pé ń complain pé kó lọ slim down. Fẹ́ pé ti tóbi mi yìí ni. Ó mọ̀ pé mo jogún ẹ̀ lọ́wọ́ mọ́mì mi ni.
ṣó mọ̀ ẹ̀ àti pé ṣe bẹ́ẹ̀ ṣe wá ń wò mí tí tóbi mi gan òun ló ń dá lọ́rùn. ọ̀rẹ́ má pàjá lọ́bọ̀ fáwa wípé Kọ́láwọlé lọ́ọ̀fẹ́ no doubt about that bẹ̀rẹ̀ pé ojogún bá sì sanra ẹ lọ́wọ́ mọ́ sí ẹ irọ́ nìyẹn because gbogbo alámọ̀ pé lè pa ni mọ́ sí ẹ. ok kí lè wá wò mí fún bẹ́yẹn kí lè wò mí fún bẹ́yẹn ń sìn. chocolate. kí ló ṣe chocolate mò ń jẹ. try láti stop o ti like chocolate jù kí ló dé tó bá stop ẹ wá rí pé wà trim down there. kí ló ràn pẹ̀lú chocolate mò ń jẹ kí ló ràn. o mọ̀ pé òun ló ń jẹ́ kó máa sanra àyà kalẹ̀ ni. ẹ jọ ṣé kò sí nǹkan mi tà fẹ́ sọ ẹ tí ò bá sí nǹkan mi ebi ń pa èmi fẹ́ jẹ. o lè change o. o ti like oúnjẹ jù. mo bó tún ṣe ran yín mu. anyway mo sanra o mi ò sanra o business ṣe business ti ṣe gbọ́. ẹ káàbọ̀ sà. A ti ń lọ. ṣé torí ọkọ mi tó délẹ̀ ṣe ń lọ. O rí ojú tí ọkọ ẹ gbé wọlé ni. àpò máa rí ó dẹ̀ wọlé àtúnkì ajá ló ń gbé ẹran ni kò sí ẹ̀dá wa ló ń ṣà. ó lé o. bóyá nǹkan ń ṣẹlẹ̀ lọ́fíìsì. àwọn òbínú nǹkan á ṣẹlẹ̀ lọ́fíìsì wọn à ń lọ. ó dábàá. má ní ìgò má sùn wá lọ́kọ̀ọ̀kọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ ló ṣe. ojú òun ọkùnrin máa change kí ló tó ń ṣe báyìí. o fẹ́ mọ ìdí tí mo fi ṣe tí mo ṣe àbí. torí pé mi ò fẹ́ máa rí àwọn ọ̀rẹ́ kankan kí wọ́n máa fẹsẹ̀ gbá lẹ́nu ilé yìí and jẹ́ kí eléyìí jẹ́ last time tí máa rí àwọn méjì yẹn nínú ilé mi ṣé ó yẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kí ló tó ń lé àwọn ọ̀rẹ́ lára mi àwọn ọ̀rẹ́ mi tó wá responsible now àdè máa rí ẹni tó rí wà. o Fọlákẹ́ èmi gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ nìkan ni ọ̀rẹ́ tí o need ṣé o mọ̀ pé ń di kíkọ́ rẹ̀ kiri ní ìkọkúkọ máa ti ń jáde ni. tó bá ṣe ó dé sọ fún mi dárí. lọ́gẹ́ tó ń jẹ mi fún mi. Surely baby, oh girl, kí ló ń jẹ tó fi ń sanra báyìí tó dẹ̀ ń add weight báyìí ọkàn fresh up ní ṣá. ẹ̀yin èèyàn kí ni wàhálà yín lórí pé mo sanra báyìí ń sìn torí Ọlọ́run ẹnu náà ṣé mo ti sanra bí tẹ́lẹ̀ lọ ni. o mọ̀ pé ojoojúmọ́ ló fi ń tóbi sí. anyway mo tóbi o mi ò tóbi o ọkọ mi fẹ́ bẹ́ẹ̀ yes o alpha nǹkan tọkọ mi ni kò gbé wá fún mi nǹkan. ó wà ní boot náà mo ní kí n yọjú sí ẹ náà nínú. ẹ̀yin méjì tí ń gbé kan gbẹ̀yìn mi àbí Kọ́lá tí ń fi nǹkan ránṣẹ́ sí ẹ̀mí ìbọn ṣáà jẹ́ kí n jẹ́ ń bẹ̀. dúró náà ìwọ náà ṣé o mọ̀ nǹkan tó máa lọ láàrin ọkọ àti ìyàwó ló gbọ́dọ̀ máa mọ̀ ni. anyway o ṣáà mọ̀ pé mi lè ṣe fún ẹ o mọ̀ pé máa settle ẹ nǹkan tó kàn wá wà ń bẹ̀ ni pé tó bá jẹ́ pé nǹkan mi ò ó ṣú ọ̀fun àmọ́ tó bá jẹ́ aṣọ gbàgbé ẹ̀ kì í ṣe aṣọ mi ṣe ló máa dàbí àpò lára ẹ̀ tó kó gbàgbé ẹ̀. tí ẹ jẹ́ àríwá. ẹ jọ Fọlákẹ́ ń kọ́. Fọlákẹ́ ò ní wọ́n wá ń bẹ̀rẹ̀ nísìn látọdún wo ṣé ó sì tó fi ń bèrè ẹ̀ ṣá. bó ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn náà mo dẹ̀ feel pé mo ní láti apologize ó ṣàmọ̀. òbínú Fọlákẹ́ òbínú Fọlákẹ́ ti gbàgbé gbogbo yẹn mo tó ti move on tiẹ̀. Fọlákẹ́ ti move on ilé tó yẹ o. ẹ káàsán. kí ló yẹ tẹ̀ ń wò mí. wọ́n ní the least person that I expect láti rí sìn. gbọ́
Anyway, mo wá láti wá apologize fún yín lórí nǹkan tó ṣẹlẹ̀ the last time. Ìwà tọkọ mi wò sí yín ẹjọ́, ẹ má bínú. Ẹjọ́. Àwọn òbínú. Bínú náà. Ọkọ. Àbí kí mo gbọ́ ná? Ó ti marry. Ó ti marry. Congratulations. Thanks. Anyway, ẹ mọ̀ mi pé mọ́tò mi ti bàjẹ́, cab dẹ̀ ni mo gbé wá. Power dẹ̀ ni mo ń san fún. The more tí bá pẹ́ ń bí, lówó mi máa pọ̀ sí. Máa rí yín later, mo fẹ́ sáré dọjà. Jẹ́ fi ẹ drop ẹ̀ náà. Never mind. Mo ṣe. Tó bá ti tán nínú ẹ̀ jẹ́ drop ẹ̀ sẹ́. Lọ́kàn mi, ó ti tán pátápátá nínú mi. But tó bá insist, no problem. Mr. Loverboy, ẹ dúró lọ́kẹ́ tó lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé mọ̀ wípé ọ̀rọ̀ nylon pure water tó dádọ̀ ti lẹ́sìn pé ilé Èkó olóńdù Fáṣọlá. Sórí ẹrù yẹn, olóńdù èmi jọ. Báwo ló ṣe máa fi bọ́lẹ̀? Kẹ̀lọ́ gbé wù. Ẹ̀dùn, àǹtí. Ṣé ẹ tún ti ṣí branch kitchen tí yín sínú bedroom ni àbí báwo? Ẹ padà. Níbo lẹ ti ń bọ̀? Ibo lẹ ti ń bọ̀? Kó tó máa gbọ̀n létè. Ọjà. Aago mélòó lẹ kúrò nílé? Aago 6. Ó tiẹ̀ dá. Nítorí ẹ̀ṣẹ̀ wá jẹ́ 2 count bí wọ́n ṣe ń sọ nílé ẹjọ́. Ẹ̀kíní, ó pẹ́ wọlé. Ẹlẹ́ẹ̀kejì, ó tún parọ́. Wọ́n dẹ̀ ti sọ wípé ẹni tó bá parọ́ definitely ó gbọ́dọ̀ jalè. Tó túmọ̀ sí wípé gbogbo àwọn owó mi pẹ́pẹ́pẹ́ tó ti ń sọnù nínú ilé ìgbọ̀n mo sọ pé wọ́n ló ń kó. Tó jẹ́ wípé aago 4 lèmi ti wọnú ilé yìí. Tí wọ́n wá ń sọ fún mi nísìnyí wípé aago 6 ni wọ́n jáde. Níbo ló lọ jẹ́wọ́ fún mi, ibo ló lọ? Mo lọ sọ́jà ni mo wẹ̀gùsí káàkiri ó pẹ́ kí n tó rí. Ṣo wá pàpàdé ṣá? Mo rí. Àwọn tí ẹ gbọ́dọ̀ rí. Ṣé mo pé àwọn Yorùbá ti sọ pé àwárí lobìnrin wá nǹkan ọbẹ̀. Inú mi dùn kò tiẹ̀ fòfin ìlú wẹ̀yàn rí ẹ̀gúsí tó ló ń wá. Gbé fóònù. Gbé kọ́ọ̀lù ẹ̀. Àbáwọ̀ gbé fóònù ẹ̀ náà. Hello Ṣọlá, mo ti délé. So only gods! Right? Kò gbé kọ́ọ̀lù ìwọ náà dé ní gods àti pé kí ló ṣe? Èwo léwé tó gbé sójú ṣé eégún mọ́gájí nìwọ ni? Gbéwé wa gbára dúró. Gbéwé wa lẹ̀ gbára dúró. Báwo ṣé wọ́n kẹ̀? Kí ni gbogbo ilé lójú ẹ̀? Kò sí nǹkan kan. Tí gbogbo alẹ́ àná báwa ṣe ń bá ìsọ̀rọ̀ tá a ṣe pé fóònù ẹ̀ là ń gbọ́ pé bí wọ́n ń lù ẹ́ lórí fóònù. Wọ́n á wò pé ṣé ìṣe pé wọ́n ti àtàkẹ́ ṣe pé wọ́n àtàkẹ́. Wọ́n àtàkẹ́ mi. Àbí ṣé kìí ṣe pé ọkọ ẹ̀ ló nà ẹ́? Láíláí, ọkọ mi lè gbọ́wọ́ sókè nù. Báwa ni gbogbo ẹṣẹ́ ojú ẹ̀ ṣe wá rí báyìí? Mo ṣubú lẹ́nu step ni, ibẹ̀ ni mo ti fojú ṣèṣe. O ṣubú ló wá jẹ́ kí gbogbo ojú ẹ̀ rí báyìí. Àní staircase mo ti ṣubú. Ṣé ẹ believe mi ni? Mi ò lè parọ́ fẹ̀yìn ọ̀rẹ́ mi náà. Ẹ má bọ̀, ṣe máa jókòó. A jókòó. Òótọ́ ni mò ń sọ fún yín, mi ò lè parọ́ fẹ̀yìn ọ̀rẹ́ mi. Àwọn náà sọ pé òun parọ́ fún wa. Èmi kàn fún ìpolówó kan tó fi ń pamọ́ fún wa. Báwo mo ṣe máa fi nǹkan pamọ́ fún yín? Mi ò hide anything. Well, aṣáájú pé ń pò tí wà all right. A dúpẹ́ fọ́lọ́run. Ìyẹn lójú o. Ẹ ṣe. Kí ni? Ẹ jù wá. Kí ló dé? Kọ̀ọ̀kan wá ìwà àmọ́ mi.
a ṣe máa lọ sínú kitchen. Ẹ bọ̀ kí ni gbogbo eléyìí báyìí? Kí ni gbogbo eléyìí? Kò kí mo kó ṣẹlẹ̀. All right. Ó máa gbà o. Ó jẹ́ wọlé. Yẹ lé ni. No, kò sí nǹkan kan. Mo kàn sáré wálé wá mú àwọn nǹkan bíi mélòó kan. Mo láti lọ sí Abuja ní báyìí. Mo dẹ̀ máa wà ńbẹ̀ for 2 weeks. 2 weeks? But why? Well, ó ní contract kan tí mò ń lé níbẹ̀. Àwọn èèyàn dẹ̀ pọ̀ lórí contract yẹn. So mi ò dẹ̀ fẹ́ lose ẹ̀. So mo láti lọ jókòó lé wọn lọ́rùn l'Abuja yẹn. Okay, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ park. Wo tó ti ṣẹlẹ̀ ní pé ògbẹ́ ńlá kan ló gbẹ mí wọnú ilé báyìí ṣe so láti kọ́kọ́ yá kitchen náà kí n get omi kí n máa mú náà. Mo má ti wọ kitchen jẹ́ lọ, ó ti jẹ́ kí n bẹ̀rẹ̀ bomi kó lọ park fún rẹ̀. Okay, very nice. Olúwa mo fa Folúṣọ́lé yín lọ́wọ́ ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́run contract tó bọ́ lọ sí Àbújá. Ìwọ lọ́run alágbára jùlọ. Olúwa jẹ́ kó award contract náà fún. Olúwa gbogbo tó bá ń dáwọ́lé bá mi dáwọ́lé. Olúwa jẹ́ kó fi ìdùnnú wá sílé. Ìwọ lọ́run bá mi dáàbò bò. Ẹ má jẹ́ kí ọwọ́ ẹ̀ kàn sálẹ̀ àpò. Olúwa bá mi gbérí ẹ̀ sókè. Olúwa bá mi lànà fún. Olúwa Ọlọ́run bá ìyanu. Gbogbo tó bá ń dáwọ́lé jáde má bá mi dáwọ́lé. Ìwọ Ọlọ́run bá ìyanu. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣí inú mi. Olúwa ẹ ṣí inú mi. Olúwa ẹ ṣíjú àánú wò mí. Olúwa ẹ pèsè ọmọ rere fún mi ní orúkọ Jésù. Olúwa ẹ fi mí, ẹ fi ọmọ dùn mí nínú. Ẹ fi ọmọ dùn ọkọ mi náà nínú. Olúwa Ọlọ́run bá ìyanu. Mo dúpẹ́ torí mo mọ̀ pé ẹ ti ṣe é ní orúkọ Jésù Kristi Olúwa wa. Waka. I know the toast. Just try your lips. No, for where? What did you say? So what's like this? I'll toast you like, these simple boys. Now, what's up now? On you go. I will take care of you. I get money. Which you want, I go buy your man. Yeah. Well, yeah. So it's ready. Yeah, it's ready. Kí ló dé? Why tó ṣe wọrú aṣọ báyìí sọmọ lọ́rùn? Ṣaṣọ tó wọ̀ yìí ò dáa tó ni. Lọ bọ́ ilé ìtòwọ̀ fún yìí. Kó wọ lára àwọn tuntun tí mo ṣe rà fún yẹn. Why tó ṣe tún wọ old set fún? So, alátijọ́ ìyàríyà ò kọ́ ìyálé ní báyìí. Torí ẹ ra aṣọ tuntun, àwọn tó wà nílé tẹ́lẹ̀ ká lọ dà wọ́n nù. Rí mi ní bàbá ọmọ yìí. Ṣorí mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa rí ọmọ mi kó máa look good always. Ṣé kò look good báyìí? Ṣé ìwọ gbàgbé pé wọ́n ní tí ilé bá dáa bí ò bá dáa? Àwọn láti mọ̀. Mo fẹ́ káwọn èèyàn máa rí ọmọ mi kó máa rí ọwọ́ ọlá mi lára ẹ̀. Ẹ ti ń jáde ni. Mo ní kí n wá béèrè ni pé oúnjẹ wo ni kí n kúkú lẹ́dẹ̀ yìí. Torí látijọ́ tí ẹ ti da timetable tí mò ń lò rù látijọ́ náà ni oúnjẹ sísè inú ilé yóò ti yé mi sí mọ́. Kò lè yé ẹ. Ṣé timetable náà ń pè tó ṣe yẹn? Ó ṣe àmàlà láàárọ̀, ẹ̀bà lọ́sàn-án, custard lálẹ́. Balance diet wo ló wà ní gbogbo nǹkan tó ṣe yẹn? Or protein wo ló fi sí? Ẹ̀gẹ́ lásán. Kẹ́sì mọ́ wo wà láìtàláì. Mo máa ń ṣe yàtì inú oúnjẹ. Ẹ má fojú di mí lórí oúnjẹ sísè o. Ṣé rí mo lè má mọ̀ tó ní tòótọ́ ṣùgbọ́n kò sóúnjẹ tẹ́ lè dákọ tí ń lè sè láyé mi bí mo ṣe wà yìí. Mo ń ṣe oúnjẹ nílùú wa gan wọ́n mọ̀ mí lọ́yànà ọ̀tọ̀ ni pé bàbá kùkù torí ẹ̀ mo ṣe dẹ́kọ̀ tí mo ṣe yàn láàyò. O mọ oúnjẹ ṣe àbí? Jẹ́ a lọ, sweetheart, let's go. Mo fẹ́ kó ṣe ṣàwámà lẹ̀ fún mi.
lẹ́yìn náà lẹ́jẹ̀. sàwámọ̀ mo dáhùn. mo padà tẹ́ po kí n mo rò débẹ̀ o tí mo fi bẹ́ tí mo fi ń bẹ́ sàwámọ̀. èmi wèrè mo géètì ẹ̀. èbó wọn fẹ́ẹ́ fi tú mi jẹ wọn gbọ́ tó yọ mo yà dọ́gbọ́n gbòsì yọ sáwà ẹja mọ́n ọkùnrin akọ ẹja akọ ẹja níwọ̀n alọ́jà ìrìn akọ ẹja ìrìn àbọ̀ ẹja àjẹjà débi pé ẹ̀mí gbogbo wọ́n fẹ́ bọ́ nù léyìí ìsì akọ ẹja lẹ́dẹ̀ yìí nítorí wọ́n á fi àbọ̀ ẹja níbi ìsè pẹpẹ súpù lẹ́dẹ̀ yìí kọ́lọ́mọ́ ìdòlúwẹ̀rí ó lé wa nù léyìí ní pẹ̀lẹ́ ìjà tá a jẹ. Boyo agbófinró tí ò lẹ́gbẹ́. Ọlábọ̀bọ̀ you look serious and busy. Lórí serious nípa kíní gan. Ó dá ká máa ṣe fàájì lẹ́ǹkankan báyìí ṣáàmọ̀ ayé ò létò yẹn. Yẹ. Pàdé mi mo ní bẹ́ẹ̀ kó bínú tí mo ṣó ní pàtí ẹjọ́. Má bínú. Ìwọ ló máa miss wo jẹ́ sọ fún ẹ it was something else. Wọ́n try láti bèrè ẹ náà but mo ń cover ẹ̀ ṣàfikún mẹ́. Kí ló ń ṣẹlẹ̀ títí ń kọ́? Títí. Àwọn parents ẹ̀ ọ̀jẹ̀ kó easy ó yẹ kó mọ̀ yẹn àwọn òbí ẹ̀ wọ́n make it very difficult fún àjẹrè. Kí ló mean? Yorùbá ni mí. Ṣùgbọ́n kí àwọn òbí ẹ̀ máa sọ fún mi pé Títí pẹ̀lú bó ṣe dàgbà tó yẹn kò tí ì rẹ́dì láti ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ mi ṣe wà báyìí sí èmi wáyàwó tèmi lọ síwájú ni o. Ṣé òbí kìíní kan máa ń ṣẹlẹ̀ nípa ẹ̀ ṣá? Mo máa admire God ẹ̀ because tó bá jẹ́ pé ẹlòmíì ní situation ìṣẹ̀lẹ̀ sí in fact á ti rú ọ̀rọ̀ yẹn gbàgbọ́ mi. Báyọ̀ nǹkan tó wà nílẹ̀ ń sìn kò gba kólé. Ìtò ìdálólú a máa ṣe. Bẹ́ẹ̀ni jàre. Sidon dey look lórúkọ ẹ̀ ń jẹ́. Ó Fọlá jẹ́ kí n máa lọ sọ́fíìsì because mo ní criminal case kan tí mo ń treat lọ́wọ́. Mo dẹ̀ ń bá ní kí n bẹ́ẹ̀ ṣe fàájì but wẹ́n mo ṣe lè bẹ́ẹ̀ mú kó kan. You understand? Mo need inspiration now. Dáhùn ní Báman fún èmi náà nìkan kí n sáré ìtajà àbí kí ló fi. Ìyá mi ẹ ti ṣe tán. iná là ń dúró de. Èmi náà ti ṣe tán báyìí. Mi ò wá nílé fi mọ́tò yẹn gbé yín lọ torí mi ò fẹ́ kí ìyá yìí mọ̀ pé mo ti wà lẹ́kọ̀ọ́. Àyẹn náà dáa kò sí wàhálà pẹ̀lú yẹn. Ìyá mi báàgì mi ńkọ́. mo ti gbé sínú mọ́tò mi. ti dá ń gbà yẹn. Ọmọ mi ńkọ́. bómi èní ni Friday ọmọ yín ti lọ school. Má bínú ìyá mi àgbàlódé mo rò pé dìde sátidé ni mo ní kí n kọ́kọ́ gbé mọ́ra kó tó di pé màmá lọ ni ó tiẹ̀ ti dá. Ìyá mi ìwọ wá ni mo ní bá sọ̀rọ̀ báyìí o ojú ò ní tiẹ̀ o gbọ́ o mo fọlọ́run bàbá mo kú mo nífẹ̀ẹ́ tọkàntọkàn èṣù dẹ̀ ní ìwà àárín èmi àti ẹ̀ tó wá rí ọmọ mi yẹn mo pójúkan èrè ni. Yes ma. Mo bá mi tójú ẹ̀ dáadáa tó ti yé èmi náà tiẹ̀ ní jìnnà torí màá máa pè ó kéré pọ̀ ju ẹ̀mẹ́ta lójúmọ́ balẹ̀ tí bá mi gbé sórí àgọ́ bàbá ti ṣe grandma hello ọkàn mi bá balẹ̀ tó ti yẹ ojú òní tí ẹ̀ yá mi o ti gbọ́ fọkàn ara ẹ̀ balẹ̀ òní wàhálà pínrín kò só sí ara wọn ọ̀tẹ́ ló ṣì wà òní wàhálà encouragement ló níbi tó dẹ̀ nídìí mo ti ń fún ẹ yẹn máa jìnnà síbi rárá o nítorí wèrè tọ̀hún yẹn ṣáàfilẹ̀ ayé bó bá ráyè ìjọ mẹ́ta kò délé bó bá sì ráyè kò sẹ́jọ́ ọkùnrin ní òde tó lé ẹ̀tọ́ ó gbọ́ ṣe àbá mi bó bá ti ṣe gbà mí láàgbó abẹ́tẹ̀ mi a máa pè lójoojúmọ́ abẹ́ tiẹ̀ gbọ́dọ̀ jà ó ti yẹ lágbó ọlọ́run tó máa bíbèjì fún mi lágbá bó bá ti bíbèjì báyìí máa jókòó pa máa tẹ́ pa síbi ètí lágbó ọlọ́run ó ṣe àbá mi ojú òní tiẹ̀ ó dàbí kí n má lọ mọ́ mi ó jẹun wọn.
káàbọ̀ mọ́. Ẹ kún rè. Ìyàlẹ́nu ni wíwá yín jẹ́ o. Ìyàlẹ́nu pé mo wá sínú ilé ọmọ mi. Ẹ mà gbà mí ṣé kò tún yẹ kí n wá sínú ilé ọmọ mi ni. Rárá mọ́ mi, nǹkan tí mo mí ìkan nìyẹn mà. Kí lẹ mí ni o? Ó ti pẹ́ díẹ̀ tàti rí yín ni mà. Ẹ ṣe. Ìgbà tí mo ráyè sí o ni mo wá sínú ilé ọmọ mi. Ǹjọ́ tí n bá ti ráyè tó bá ti tẹ́ mi náà pé mo fẹ́ wọlé ọmọ mi o ni máa wọ̀. Ẹ ṣé gan mo dúpẹ́. Mo ń lọ rẹ ijú díẹ̀ ó ti rẹ̀ mí. Ok, mọ́ mi jẹ́ bá yín gẹ̀ẹ́tì omi tútù kẹ́mi. Omi? Ẹ ṣé ẹ̀kú àjò. Èmi ò wáyé wá mu mi tó ti yé yín. Mi ò wáyé wá mu mi, ẹ jẹ́ kémi lọ rẹ ijú. Kí lẹ fẹ́ jẹ mà? Sódà kí n lè bá yín pípẹ́ oúnjẹ tẹ́ bá máa fi jí ẹ lè jẹun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, oúnjẹ náà la rí yín sí. Sórí tí n bá sùn tí n bá jí yóò ti yé, ẹ má wulẹ̀ ṣe yọnu ti yín o. Èmi á bọ́ sí kíchìn máa sọ oúnjẹ tí n bá máa jẹ. Ẹ ti gbọ́ báyìí, èmi ni Ọlọ́run ṣe gbogbo ògo yìí fún. Bó bá dẹ̀ ṣe wù mí ni mo ṣe máa lò ó. Àmọ́ tó bá lóun fẹ́ dí mi lọ́wọ́ lọ́nà máa bá mi rán níṣẹ́. Àbí kíchìn ọmọ mi ni, nígbà bá wù mí máa jí, máa sọ oúnjẹ, máa jẹun. Mọ́mì, polúṣẹ́ òsín ló lọ sí Àbújá, ó dẹ̀ dárọ̀ làkútó dẹ̀ mọ́. Ẹ mà ṣe o, ẹ kú tọ́jú mi. Ọmọ mi ti ṣàlàyé fẹ́mi, èmi mọ̀ pé ọmọ mi ò sí nílé, ṣó ti yé yín, ẹ má wulẹ̀ ṣàlàyé. Ẹ ṣé mo dúpẹ́. Ṣíọ̀, ó wà lára ẹ. Ẹ jọ, ìwọ ni kò lọ gbórí ẹlẹ́dẹ̀ẹ́, kò sọ fọ́lọ́run pé ayé tó jẹ́ kó wá yìí kò ṣe ayé tó dáa rárá. Má jẹ́ kí ọ̀rọ̀ ẹ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Lọ di ẹlẹ́dẹ̀ẹ́ mú, kọ́lọ̀ tún ẹ̀dẹ̀ yìí kó bẹ́ẹ̀ tún dá. Ayé tó wà yìí ò wúlò. Kí ni? Bẹ́ẹ̀ sọ́njẹ náà iyọ̀ ajá. Bí yóò já, ata á pọ̀ jù, pátá ò pọ̀ jù, á bùtù ẹ̀ lẹ́nu. Tó kí ni kọ́kọ́? Ń tó tún jọ́jú tù kankan tó jẹ́ dì mí tó jẹ́ ká tẹ̀ tún máa wò yí pé tó eléyìí ta tún wòrè Ọlọ́run tún ṣe. Èmi á jẹ́ mú gan ọmọlé kẹ́pọ̀ mọ́ oúnjẹ fún mi kólúwẹ̀ sùn kó má jì. Ọlọ́run ò jọ yín. Kò ṣeé ṣe. Gbogbo ẹ̀yin ọ̀tá mi ló máa bá wí nínú ìbínú ẹ̀. Bẹ́ẹ̀ ni màá jèrè ọmọ, màá jẹ ọmọ mi pẹ́pẹ́pẹ́ tó bá ní má jẹ ọmọ náà ránṣẹ́ ni. Ẹ lọ yẹ ọkàn yín wọ ẹkú òṣì. Ìyàwó tó relé ọkọ tẹ́tí kò gbọ́ ní o. Kékeré ni wàhálà ọkọ ìyá ọkọ lè kú ilé ọkọ ilé ẹ̀kọ́. Igbekun Emi ni o. Bóbìnrin bá ti wọlé ọkọ àṣàdáwọ̀ ọkọ. Igbekun Emi ìlà ìlò bí wàhálà bá pọ̀ jù. Òun pa ní kíkú tó dé o. Mọ́mí, kí ló dé tó jẹ́ yín lẹ̀ ń ṣa ìwà Fọlákẹ́ ńkọ́? Mo máa rán Fọlákẹ́ ṣẹ́ màá ní. Mo ṣàṣàlàyé fún ẹ pé àwọn oògùn mi kan ti tán, ìyẹn ló lọ bá mi rà. Àyà mi ò já. Bó ló dà báyìí? Mo fẹ́ sáré ráwọn kan club. Ǹjẹ́ jẹ́ kí n kúkú rán yín sílẹ̀ fún. 30,000 naira ni. Owó kí? Sọ fún Fọlákẹ́ owó ọbẹ̀ ni. Owó ọbẹ̀. Owó èlò máa fi síbẹ̀ tán. Actually owó ọbẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tí mo tún fẹ́ rán ni. Ihun tó bá fẹ́ràn yín ò ṣe rẹ́ mi. Báwo ni wàá ṣe fi Fọlákẹ́ lẹ̀ tí màá rán di iṣẹ́? Inú ẹ jẹ́ kí Fọlákẹ́ ṣàyè bẹ́ẹ̀. Ó yẹ bó ṣe wọ́n ṣe. O ṣáà ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Mo ti ṣàlàyé fún mi. All right, ma. Ó ti yé o dá. Má wàá pẹ́ o. All right, màá rí yín later. Ọ̀rọ̀ alójú ọ̀nà o. Olúwa wà pẹ̀lú ẹ o. Ilẹ̀ bá lé mi. Iye gbà mí. Àbí ètí ẹ̀fọ́ aráyé. Ètí èkó sọ́mọ́ mi ti èrò pé mo dìde rìn ni. Èmi tẹ́ pé mo ti já sí láti ilẹ̀. Ó wá sọ fún mi nígbà ọmọ kan mo ti ká gbogbo ọ̀bẹ wá ní ò tún fẹ́ràn láwọn nǹkan kan. Ibi tó mọ ìfẹ́ gbà yọ sí mi. Ẹlẹ́dàá mi ò lè jẹ́ ó bímọ. Bálá àárọ̀ bá ní kó bímọ nínú ilé ọmọ mi, ọlọ́sàn ò lè jẹ́ ó bímọ. Ní gbogbo owó tó yẹ kó fi ṣàlùbáríkà tó yẹ kó fi bímọ ti jẹ́ kọ́mọ mi fi ṣe bẹ̀ tán. 30,000. Wọ́n sanwó orí mi gan kò pé. Títí bàbá tí mo fún wọn fi jáde láyé kò kó 30,000 lébi lọ́wọ́ rí káàṣì. Tó ń ṣan ojúlé méjì, ṣèyí ṣọ̀hún ṣòkè ṣòdò àtàwẹ̀rẹ̀. Ẹ̀mí mi ló máa lò ó lónìí kẹ́ ẹ ṣolúkú mi. Ọlọ́run fún lálàáfíà. Báwo? Ní lára lágbó Ọlọ́run. Ó ṣe jèrè. Oògùn ara ríro kọ́lẹ̀ ń lò fún un. Òun náà ni. Yóò bá lára mu.
ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan-an bí ṣe tiẹ̀ ṣe ń ṣe mí gan-an kò yé mi mọ́ ìgbà míì bẹ́ẹ̀ bí kórí mọ́ fọ́lú ẹ̀ bí kíní ìgbà míì ara sì máa ń ro mí àbí èmi náà lè lò ní oògùn. ó ti yé mi kan tó ń sọ oògùn ọmọ ìkéré lélẹ̀ kò ń ṣoògùn àgbàlagbà ó máa lọ ra títí ẹ ni. Sanyẹ̀rì mo fi Ọlọ́run bàbẹ̀ fi mí sílẹ̀ lọ mú owó lórí dressing table mi kó lọ ra oògùn tiẹ̀. ẹ máa wo nǹkan o ẹ kàn dídì mọ gẹ́ẹ̀tì mi ni tí má ti sọ nǹkan kan báyìí kí n tó mẹ́nu lé ó ti yé yín ṣe rí àlá tí mo ń lánàá àlá kan ni mo ń lá pé èèyàn kan o Ọlọ́run rán sí mi èèyàn kan Ọlọ́run rán sí mi ǹgbọ̀n tètè mọ̀ pé ẹ̀yin ni ẹ̀yin láńgẹ́lì tó Ọlọ́run rán sí mi madam áńgẹ́lì tó ń sọ yín o ojoojúmọ́ lọ́lọ́run pààrọ̀ wọn. mo ti gbọ́ lọ bá mi mú fóònù mi náà wá. òun dáa. ẹni kì í ná tán. lọ́nà tán. Sanyẹ̀rì fi mí sílẹ̀ máa lọ. ètí ìsàdúrà ọ̀ ẹ̀jẹ̀ ń dé wàhálà ẹ̀ ń ṣe àdúrà sí i. Hello, ibo ló wà? Wo tètè má bọ̀ ń bí ìsìn o, wàhálà ti ṣẹlẹ̀ o, kò yé mi mọ́ o. A ní wàhálà ti ṣẹlẹ̀ kó máa bọ̀ sẹ́ ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ káàbọ̀. Báwo? Ẹ káàbọ̀. Kí ni tó ṣẹlẹ̀? Ẹ wo bá iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe dùn ká sàmọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kọ́ mọ́ dojú ti wà lórí ọmọ yìí ni Ọlọ́run ò ní fọmọ yín pa wá lẹ́kún ṣẹ́rí àdàmú nù lé lónìí. Ṣẹ́rí nígbà tí gírí kọ́kọ́ kí ọmọ yìí ọwọ́ mi ló ṣubú sí nígbà wá ṣubú sọ́wọ́ mi mo kàn sáré gbé ni nígbà tí mo sáré gbé báyìí mo ní kí mọ̀mọ́ rẹ̀ fi ọwọ́ kí wọ́n fi pa ní ẹ̀ràn pàrà ẹ̀ mo kàn sáré wọ kíṣìn ni gbogbo nǹkan téèyàn lè fi háyàn lẹ́nu kó má bàa pa yín dé gbogbo ẹ̀ mo sáré lọ kó wá mo kó rógùn mo kó fọ́ọ̀kù mo kó síbí mo kó irin mo sá. dùnà ọmọ rogun mo kí ni. ìyìn lè parọ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ mo aṣáàdọ́gbọ́n aṣáàfi kì í bọ̀ ní ẹnu nígbà tí ó wá padà lajú tí ara rẹ̀ balẹ̀ díẹ̀ bá ṣe gbé lọ sí hospital nù ibẹ̀ lọ́sà padà láǹdì sí kan tó wá gbé wálé tí màá mú parọ́ ni. mo gbọ́ máa dé kí ni tó ṣẹlẹ̀ jàre. o fẹ́ mọ̀ nǹkan tí ọmọdé fi ojú mi rí ní ènìyàn mímí fẹ́ bọ̀. ṣé ó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ hospital là ń láti gbé lọ o fẹ́ mọ̀ èlò ló ná mi 150,000. 150,000 lórí ọmọdé báyìí. irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yìí. a fẹ́ ra mọ́tò ni. ọmọ tèmi ju mọ́tò lọ. o expect kí n gbé ọmọ mi lọ sí àwọn hospital abẹ́lé àbí kán lè pàdánù fún mi tí ò bá jọ ìwọ lójú ojú èmi lójú torí èmi kọ́ ni mo ní kíyàwó ẹ̀ yá gan. tí máa ń bínú sí ẹ fún ni ó ti láìka sọ bójú. ló ṣe máa ní kémi gbọ́ ọmọ tèmi lọ sí hospital abẹ́lé. matter of fact 250 ni doctor bí ọ wá mo ná sí 150. ó dà má bínú ìṣòro ṣáà ti san. níbo ni mo ti fẹ́ rí mo sọ pé màá padà wá ní náà. ọkùnrin tó wà wàhálà ti dé kó fẹ́ kan sí ilé kó fẹ́ kan sí ilé kó wá máa fọ́ kí ọlọ́run yẹ kí atm wà ráwọn yẹn máa lọ gba ìjókòó máa fi kókó ọkùnrin tó wà wàhálà ti kò rí kó fẹ́ kan sí ilé kó fẹ́ kan sí ilé kó wá máa fọ́ má ìdá má nà wọn lára jẹ́ kẹ́mi yẹn ọlọ. ọ̀gá wọn ṣé mo lè tẹ̀lé yín. kó fẹ́ kan sí ilé kó fẹ́ kan sí ilé kó wá máa fọ́ kiri bí ayé ọlọ́run jẹ́ kẹ́mi yẹn ọkùnrin ọlọ́run jẹ́ kẹ́mi yẹn ọkùnrin. bóò ní sóde dùn. àdúgbò lọ. Fọlákẹ́. fún mi lóúnjẹ ebi ń pa mí seriously yọ. kò sóúnjẹ kankan nílé yìí o àfi dòdò àtẹwà. dòdò àtẹwà báwo. o ṣáà mọ̀ pé mi ò láìkẹ̀ wá. ok ṣé wàá manage tea àti bread. ní Ọlọ́run oúnjẹ tí mo ní kò ṣe fún mi ńkọ́.
mo ṣáà sọ fún ẹ kó tó jáde nílé pé kò sóúnjẹ kankan nílé. Kò sóúnjẹ kankan nílé 30,000 naira tí mo filẹ̀ fún ẹ pé kò fi sóúnjẹ ńkọ́. 30,000 kẹ èmi ò rówó kankan o ò rówó kankan. mi ò rówó kankan. ẹ gbọ́ mọ́ mi mo ṣáà fi owó lẹ̀ fún mo fi ránṣẹ́ lẹ̀ fún àbí ẹ jíṣẹ́ fún ni. mo kọ́ fún mi ẹ̀ jíṣẹ́ kankan fún mi o. ẹbí ńgbà tí òun lọ láàárọ̀ mò ń ṣẹ̀wá ń bíbá yìí ni ẹ̀wà náà mò ń ṣàlọ́wọ́ ó dẹ̀ kó 30,000 síbi ní tíyàwó ẹ bá dé kí bẹ́ẹ̀ ṣàlàyé fún pé ó ti yẹ tó máa fi ṣe. ńgbò dẹ̀ lóòótọ́ bí tó ọkọ̀ ẹ ti ránṣẹ́ lẹ̀ ó ní owó tó wà lórí tébù kókó o pé àwọn ti jọ sọ ó ti yí ẹ o èmi dẹ̀ wọ kíṣìn lọ. ẹ jíṣẹ́ fún mi. mò ń parọ́ kọ́ yẹn. mi ò sọ pé ń parọ́ ọbẹ̀ tẹ́ ẹ jíṣẹ́ fún mi. mo ní ṣé mò ń parọ́ ni. kò tiẹ̀ wá sí wàhálà kò sóúnjẹ àbí ṣé wàá dẹ̀ da owó mi padà fún mi kí n lọ fi ṣẹ́jú ara mi ń ta àbí. mo ò rówó kankan. o ò rówó kankan olórí mọ́ mi ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ náà olóhùn ò rówó. ṣé ẹ ti ẹ̀ gbọ́ ná ibi tí mo bá dé yìí ṣé mi gbọ́dọ̀ tún máa parọ́ ọkọ mi inú mi ti ẹ̀dùn wọ́n náà rí mi tó gbé wálé torí ibi tí mo bá dé irú mi ò gbọ́dọ̀ tún parọ́ nítorí ìjẹ́rìí ayé nìjẹ́rìí àkíyàmọ̀ gbogbo tá a bá ṣe lé ní ọ̀rọ̀ tán ní bó bá dọ̀la níbi tó gbé orí mi wá dé tẹ́mi bá tún wá ń parọ́ mọ́rú ẹ̀ ajẹ́pọ̀ mi fún sàárè ẹ̀ ṣe ní tilẹ̀ tọ́ lọ́rùn ọkọ mi kì í sọ fún mi lẹ́yìn ìgbà tí ìyàwó ẹ̀ lọ́wọ́ àwọn nínú kíṣìn yẹn mo wá ń gbóhùn àti ọ̀pọ̀ sọ̀rọ̀ mi ò mẹ́ni tọ́jọ́ ń sọ̀rọ̀ mi ò mọ̀ àmọ́ tẹ́tí mi bá gbọ́ òun lẹ́nu mi máa sọ jáde mo ṣáà ń gbọ́ ẹ ọ̀rọ̀ owó aṣọ yẹn ó ti rẹ́dì o owó ti rẹ́dì wá gbowó o wọ́n mọ̀ wá o kò dẹ̀ ju bí ìṣẹ́jú mélòó kan lọ lóòótọ́ kíchìn yẹn náà mo ìwà mo bá rí ọmọ nkele kan ló bá wọlé wá ló dé gbowó bọ́mọ yẹn ṣe lọ nìyẹn nígbà tó jẹ́ pé òde fi mí sọ́yàwó ẹ̀ pé tó màámi ẹ̀ máa sọ ìyàwó mi gbogbo tó bá ń ṣe o èmi bá ya jókòó sórí ọwọ́ mi ṣèbẹ́ wà àti dòdò náà tí wọ́n sọ pé òlè jẹun ló gbé fún mi kò sẹ́ranú ẹ̀ kò fẹ́ dé sí kò tún dín ata sí náà pàápàá mọ́ ọláàfẹ́ tí mo ní sí wọ́n mọ́ mi máa gbà náà ni kí n fẹ́ ṣe èmi á máa jẹun láìsẹ̀ràn. mọ́mì adúrúbẹ̀ ṣe dàgbà tó yẹ ń parọ́ àgbàlagbàdà níyí irọ́ lẹ̀ ń pa mọ́ mi ẹ má parọ́ mọ́ mi. o ti fẹ́ nà mí nìyẹn o ti fẹ́ nà mí ó dábàá bínú. owó aṣọ wo lọ sọ pé mo fẹ́ fi rà. ṣé wọ́n kọ́ wá sọ fún mi. mi ò kọ́ owó fún mi lówó ni. your mom is lying. ọgbọ́njúmọ̀ lọ́dọ̀ yìí. she's lying. wọ́n ń tẹ̀lé lọ́nà àbí. ìyá àgbẹ̀ tó ń parọ́ ìyá àgbẹ̀ tó ń parọ́ ìyá àgbẹ̀ tó ń parọ́ mo ti bẹ̀ tó ń parọ́ sókè ìyá àgbẹ̀ tó ń parọ́. ẹ̀jẹ̀ ló ń mú bá má ní ìrẹ́jẹ̀ ẹ̀ wọ́n mi ní. mo bẹ ká mo bẹ jọ mo bẹ ojú láti jọ ojú wa. Bàbá Pikin. Mo kúrò lójú ọmọ fún ojú ọmọ òfin mi. Sọ̀rọ̀ nìyẹn alógún náà ló máa ń gba ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó o mọ̀ sọ. That reminds me. Mo rántí ọ̀rẹ́ mi kan báyìí Títí Láyọ̀. Yeah, of course mo rántí Títí náà. Mo rántí Títí. O fẹ́ try ẹṣin tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ já fún ọmọ H3 o wicked bàjẹ́. Ọmọ. Yes. Ṣé yẹn wàá pọ̀jù fún ṣá? Why tó ṣe máa ló pọ̀jù fún ṣe bí nǹkan tóun lọ́kọ ẹ̀ rà fún. Ó dà bẹ́ẹ̀. Then ṣùgbọ́n ó ṣì rántí Ṣadé náà. Ṣadé mo rántí Ṣadé náà ṣe báwọn méjèèjì náà close yẹ jù. Àwọn tó close mọ́ mi jù náà nìyẹn good. Infinity tí ọkọ ẹ̀ já fún náà kò ń ṣe infinity gbangba yẹn o ṣáà mọ̀. Ọkọ ẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ já ikùn fún beautiful colour. In fact tó bá rí àwọn méjèèjì bó ṣe máa ń léfò tó bá wà nínú mọ́tò yẹn ọmọ àwọn ẹ̀ ọlọ́run ó beautiful bàjẹ́. Sori madam ààrẹ àti Homa àti Infinity time òun ni gbogbo nǹkan lé ayé yìí kò dé sí tó burú ju kéèyàn máa wo àgbo aláàbò iṣẹ́ lọ dúró de time tiẹ̀ náà dé. Sọ̀rọ̀ nìyẹn kì í má wàá gba aláàbò ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ̀ ṣe kọ́lé tí wọn náà dísà láti kọ́lé. Ó bá máa gbé lè mí rẹ́ǹtì ni torí kò fẹ́ wàá gba aláàbò
ṣiṣẹ́ má máa pa àwọn òwe olùṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ tèmi àbẹ́gbẹ́ ṣe ń ra mọ́tò àbẹ́gbẹ́ ṣe ń ṣe nǹkan rere tí wọ́n ní wọn náà fẹ́ ṣe. Lani o ṣe ń sọ̀rọ̀ báyìí náà o ṣá mọ̀ pé contract wà lọ́wọ́ mi tí mò ń ṣe lọ́wọ́. So olówó lọ́wọ́ tó fi ń ṣe contract àbí mọ́tò tèmi yẹn ni ò ṣe é change èmi ni kémi máa lo mọ́tò kan fún 2 years àbí. Omi kí ló fẹ́ kí n ṣe ń sìn náà ṣé o fẹ́ kí n kówó contract náà fi ra mọ́tò fún mi. Bíyá kí wọ́n kówó contract kí wọ́n fi ra mọ́tò fún mi. Ṣé kí lọ kó owó tó yẹ kí n ṣe contract kí lọ fi ra mọ́tò fún mi àbí? Bọ́lá wà lọ́sìn. Mo ti sọ fún ẹ ká máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa work out on someone yìí kì í ṣe ìwà tó. Ṣé o fẹ́ ra mọ́tò yẹn fún mi? Àbó ò ní rà. Ṣé mo kọ́ ọmọ kan ṣoṣo tó ń jọ ẹ lójú ni? Máa gún pa máa gúnra mi sí ẹ lọ́rùn. Ó máa fún mi àbó ò ní fún mi. Tí ẹ farabalẹ̀ náà òótọ́ àbèrè. Tó máa fún mi ní owó ìyàbó ò ní fún mi. Àwa. For your information 3 million ni o. 3 million kí ni mo. 5 million ló máa fún mi. Ó máa fún mi àbó ò ní fún mi. Torí Ọlọ́run 5 million. Bẹ́ẹ̀ ni. Yes or no? Mi ìfẹ́ gbọ́. Okay, yes or no? Yes. Hawa. $5 million ni mo fẹ́. Wá fi máa halẹ̀ ra ni. Tọ́lá ni ọmọ tó bí Tọ́lá ní. Mi ò láìkẹ́ ẹ̀dẹ̀ jẹ́ kí wọ́n ní ṣe. Ibi ìgbà ní kí wọ́n ní. Ṣé ò forí gbá ní oúnjẹ táwọn yàrá yẹ ẹ ṣe? Ṣẹ́gbà tó ń bá bí yàrá yẹ ẹgbẹ́ kíṣì wá sí ọ̀dẹ̀. Mo fẹ́ wọnú kíchìn. Mi ò ní dédìí oúnjẹ yìí máa lọ dáná tèmi. Ó tiẹ̀ lè fọwọ́ kó oúnjẹ mi nígbà tó rí ẹ̀ ò fẹ́ burú. Orí ẹ̀ fẹ́ burú nìyẹn tó bá lè fọwọ́ kó oúnjẹ mi. Ẹ̀mi ò rí ẹ bá wì. Oúnjẹ tí wọ́n ń wò tí kíṣìn tí wọ́n ń gbóòórùn ẹ̀ tó ń ta sánsán yìí. Ọmọ mi tí mo là kàkàlé lórí tí mo jìṣẹ́ jìyà lórí ẹ̀ òun ni mo ṣe sílẹ̀ fún. Kó dẹ̀ jẹ́ báyìí kálùbáríkà bẹ̀rẹ̀ sí wọ̀ gbèsè ayé ẹ̀ ni. Ẹgbẹ́ ẹ̀kọ́ mi ò rí ẹ bá wí. Nígbà tó òye tó pa kásùkà jẹ́ enterprise òkú mọ bó ṣe ń ṣèyàn bí wọ́n bá mọ bó ṣe ń ṣèyàn ni wàá mọ rírì ọmọ wàá mọ̀ pé oúnjẹ ṣe pàtàkì lára ọmọ fún yàn. Mọ́mì Ọlọ́run ló ń ṣe ọmọ ó wù èmi náà kí n bímọ nílé yín ṣùgbọ́n nígbà tásìkò bá tó Ọlọ́run á dá mi lóhùn. Ṣẹ́kọ̀ epo orí ẹ̀ èmi ló ń bá ka òun tásìkò máa tó ẹ̀yà àjẹ Ọlọ́run lè ṣe tiẹ̀ yóò ti dájú bẹ́ẹ̀ ni mo mọ̀ ni torí òwú akọ́nà ń ṣe fún ẹ̀gbọ́n pàápàá olórí burúkú àfojú sáfẹsẹ̀ sọ kò kú òun ní ọmọ mi kò lè bá ìyá lọ́yà bàbá ńlá ẹ̀. Kí ló dé kí ló tún ṣẹlẹ̀ torí Ọlọ́run. Mọ́mì ni wọ́n jẹ́ wọ́n ní kíchìn kí lọ dáná. Ọ̀dọ̀ obìnrin kan nìyẹn ṣì ń bọ̀ tí yẹn frustrate èèyàn tún délé ẹ̀yìn náà tún kò ti yín bolẹ̀ kí ni gbogbo eléyìí náà. Kí ló sọ yẹn náà obìnrin wo. lọ ṣe àwọn wíru ṣe bọ́bìnrin tàjọ pa bísínẹ́sì pọ̀ ló disappoint yẹn. wọ́n ọkọ mi má jẹ́ kéèyàn kó gíragíra abẹ́lẹ́dẹ́ o Olúwa ló nílẹ̀ àtẹ̀kùn ayé àtàwọn tó tẹ̀dó sí ni mẹ́lọ náà ń wí máa nà pọ̀pá ẹ̀ lọ bí o bá lè nà sí ni tábà rẹ̀ ni tó ń bínú kó lọ bínú kó lọ kó sódò ọ̀rọ̀ èèyàn kan ṣe ọkọ mi. wo ọkọ mi mo ti sí ẹ̀fọ́ rírò mo wá fi panla àti irú tó wá ń ké báyìí mo wá fi ẹ̀gúsí sí mo wá fi sẹ̀mó mo ṣe sí mo wá gbómi tútù sínú fírígì ó ti tutù ó ti ṣe wọn bàjẹ́ kó wá jẹun mo lè ṣí. ajókòó báyìí ó fọkàn rẹ̀ balẹ̀ ó jókòó kí n gbóúnjẹ wá fún ẹ. Kọ́mi àlàó. Ẹjọ́ kí ló bá dé lójú bèbí kí ló dé ló fẹ́ wọlé kọ̀kọ̀ gbèsè. Ṣé ogbó rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi ojú ẹ̀ ń rí lélẹ̀? Ìwọ ló gbà fún wọn ṣá. Ṣé fẹ́ gbọ́? Sórí ìyá ọkọ ẹ̀yìn tó bá rẹni sọ fún èèyàn burúkú ni. So ó bọ́ abẹ́ gbogbo àtọmọ ẹ̀ ṣe ń já kò tẹ̀ ní kankan ṣe yóò ṣì. Ìyá ọkọ òfò tó nípò oníyẹn ṣé tó bá jẹ́ pé òun ló ní ọmọbìnrin tó wà ní ọkọ tí wọ́n lù tó ń kì mọ́lẹ̀ ní kíkùn mọ̀ báyìí ṣó máa sọ pé kọ́ọ̀lù pa fóun ni. Mo jẹ́rìí ara mi èmi Olúwabùkọ́lá. Wàláhì ìyá ọkọ tó bá bá mi dánwò àtọkọ tó bá bá mi dánwò wọ́n dandan. Ìtorí tí bá ṣe mú ìyá báyìí ni màá máa mú ọmọ wàláhì àwọn méjèèjì
máa fún wọn ṣe nǹkan ẹyọ kan báyìí tó yẹ pé wọn ò ní mọ ibi tó máa jókòó sí. ìwọ ló lè bá dán ogbó rẹ́kẹrẹ́kẹ́ yẹn wò nǹkan tí ìyá ọkọ wèrè kan tó lè bá mi dán wò òun ló ti gbọ́ yẹn ìwọ ló lè bá ṣe. kí ni mo fẹ́ ṣe ó ti sú mi kí ló dé tí o ṣe ní sùn ẹ nígbà tó jẹ́ pé ṣe ló máa jókòó sílé ọkọ òṣì tí wọ́n gbé sórí yẹn ọkọ yẹn. What God has joined together. àsọ̀ndà ti wọnú ilé iná ṣó ti gbọ́ wọ́n ní for better for stay for worse kó kánlẹ̀ ni lọ́rọ̀ ìtàdé ń sọ báyìí ó máa kánlẹ̀ ni because ọkọ tí ìwọ gbé sí orí tó gbé sí orí báyìí tó fi ṣe fìlà ó ti fẹ́ ìyàwó mi sí tọ́jú ẹ̀ ti bímọ ọmọbìnrin kékeré. kí ló wí ọ̀rọ̀ ló gbọ́. ọ̀dọ̀ obìnrin kan nìyẹn ṣì ń bọ̀ tí yẹn frustrate èèyàn tún délé ẹ̀yìn náà tún kò ti yín bolẹ̀ kí ni gbogbo eléyìí náà. kí ló sọ yẹn náà obìnrin wo. ń lọ ṣe yẹn à ń wíru ó ń wíru ṣe bọ́bìnrin tajọ pa bísínẹ́sì pọ̀ ló. bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ó ti fẹ́yàwó síta ó dẹ̀ ti bímọ èmi ò dẹ̀ fẹ́ ká sọ fún ẹ tẹ́lẹ̀ tó dáfẹ́ dalẹ̀ ọ̀rọ̀ òde ló ti gbọ́ yẹn. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ Folúṣọ́ mi ò tí ì gbàgbọ́. o ò lè gbàgbọ́ jókòó síbẹ̀ ọlọ́run ajé ò gbàgbọ́. ó máa gbà fọlọ́run ni o torí òjò ti pa kan ọ̀rọ̀ yẹn òtútù ti mú gbogbo wa nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ gbogbo wa iná ló ṣẹlẹ̀ sí àbí ṣé tí Búkì bá ń parọ́ fún ẹ àbí tó bá ń tàn ẹ ṣé o fi pé mi lè tàn ẹ ni ẹ pọ̀ pé màá bẹ̀ sọ tọrọ òótọ́ ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí òótọ́ ni ọkọ ẹ ó ti fẹ́ yàwó síta. mi ò gbàgbọ́. ó jẹ́ ṣí létí. èrè mo sọ fún yín yẹn ṣe rí ọ̀rọ̀ Tọ́lá ní kò wá fẹ́ yé mi mọ́. ọ̀dà ọkọ mi jókòó. sórí gbogbo àlàyé tó ń ṣe látàárọ̀ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ìgbà wà ní Tọ́lá níbẹ̀rẹ̀ gbogbo kọ́ńtànkọ́ńtàn yìí náà. àtìgbà tó ti bọ́mọ tó wà lọ́wọ́ ẹ̀ ni o àtìgbà tó ti bímọ yẹn òun lakọ́ ti dé bá. kéèyàn mú ọ̀bẹ kó yọ sí ọmọ torí owó ṣé bẹ́ẹ̀ ni Tọ́lá níbẹ̀ àjẹ owó tó ni. ẹ wò mọ́ mi ntẹ́mi ìbá sọ ni wípé ká wá bá a ṣe máa dọ́gbọ́n tá a máa gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ṣọ́rọ̀ mi yé ká wá bá a ṣe máa gbọ́ ọmọ yẹn lọ́wọ́ torí ọ̀rọ̀ gẹ́ẹ̀ yẹn kò yé mi mọ́ o. ẹjọ́ òde ìṣẹ́jọ́ ẹ̀ o in fact mi ò rí báwí rárá ṣé tí kì bá ṣe ti Fọlákẹ́ tó kọ̀ tí ò bímọ kí ló fẹ́ sún mi dọ́dọ̀ Tọ́lá ni kí ló fẹ́ sún mi dọ́dọ̀ ẹ̀. wo má sọ yẹn gbogbo wa ní ṣòwò oògùn bẹ́jà bá sọ lódò àmọ́ tó ohun tó ń ṣe Tọ́lá ni pé kò fi ọgbọ́n ṣe ni gbogbo ohun tó wà lérò ọkàn Tọ́lá ni pé bó ṣe máa kó sínú ilé yìí ló ń ṣe. mo ti explain fún láti bẹ̀rẹ̀ náà wípé pé ó possible mo ti sọ fún from the beginning now. mo ti gbá láyé ẹ àmọ́ ṣe wá rí níbi tọ́rọ̀ gbédé dúró ìyá máa fọgbọ́n ṣe ni o sùúrù dẹ̀ lèèyàn fi ń ṣọkọ obìnrin pàápàá jùlọ tí wọ́n bá ti ní obìnrin méjì ó máa fi sùúrù ṣe ni o Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe gbogbo ọ̀rọ̀ tá a máa gbé gbà pátá Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe àmọ́ tá a máa ṣe báyìí ni wípé èmi àti ẹ àlọ́bátọ́lá ní èmi á bá sọ̀rọ̀ mo dà pé tí bá bá sọ̀rọ̀ ó máa gbọ́ sí mi lẹ́nu mo jẹ́rìí ẹ á gbọ́ á gbọ́ ṣé tó yà lọ ṣe wá ń rújú kó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó náà. àti ọmọ tí ó bí gangan ọmọ ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni a sọ fún ẹ. ṣé ìyàwó ẹ ló kú pa. ẹ ṣáà sọ fún ẹ. mo máa bọ́lẹ̀. wọ́n ò ní ìdí ẹ̀. kí ló fẹ́ lọ ṣe. wọ́n ti rí sọ́dọ̀ bá délé ṣe máa kò ní mọ̀ parí òun sí. òótọ́ ni. kò ní mọ̀ parí òun sí. máa bọ́lẹ̀. kọ́nú jọ ọ̀yẹ́ dúró. wọ́n ló jọ gbọ́dọ̀ wá ní mọ́tò yẹn. ìyá ṣé kò tó lọ́sọ̀ bí kò ti bímọ síta ó tó lọ́sọ̀ bí kò ti bímọ síta. ṣé àṣọ fún ẹ kọjá kùtùkùtù ìyá ló bá dé o.
try láti understand tí mo sọ. Mi ò níyàwó kankan síbi kan bẹ́ẹ̀ ni mi ò lè bímọ kankan. Jọ̀gbọ́n ló dákẹ́jọ́. Ìwọ òpùrọ̀ burúkú yìí. Pẹ̀lú àdúgbò gbogbo ọ̀rọ̀ tí ọmọbìnrin yẹn sọ wípé òun níyàwó ẹ̀. Irọ́ ló ń pa. Ṣé wọ́n ti gbàgbé ni? Gbàgbé kí ni? O ti gbàgbé nǹkan tó wà láàrin èmi àti ẹ. O ti gbàgbé pé mi ò jẹ́ dánrú ẹ̀ wò pé tí n bá ṣe pẹ́rẹ́ ó máa lẹ́yìn. Sórí ara ẹ̀ kan gbóná ni. Wọ́n náà mọ̀ pé mi ò lè ṣe. Báwo wọn lọ́rọ̀ obìnrin yìí ṣe jẹ́? Mọ́mì ni o. Mọ́mì àtolórí ẹbí ni o. Àwọn ṣáná fẹ́ yàwó fún mi ní tipátipá ṣá. Wọ́n ní pẹ́pẹ́sẹ́ o ti bímọ kan rí o kì í ṣàgàn. Ìwọ náà dẹ̀ mọ̀ gbogbo wàhálà tó ti ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí. Olólùṣọmọ. Àǹtí ẹ̀ ńkọ́? Ó wà nínú. Ìjọba mi. Ìjọba ń gbọ́mọ mi wọlé lọ. Kí ló gbọ́mọ mi sílẹ̀ bí báyìí fúngbà tó rí irú èèyàn báyìí lórí ìdúró? Good afternoon. Yes, good afternoon. What can I do for you? Hey, calm down. I didn't come here to fight with you. Please, do not patronize me. Anyway, I came here to talk to you, woman to woman. I'm listening. Mo kàn fẹ́ kó mọ̀ wípé Folúṣọ́ kì í ṣe ẹni tí o lè fẹ́. So o gbọ́ Yorùbá? Èmi rò pé Gẹ̀ẹ́sì tá à ń sọ yẹn ká jíjọ máa flow lọ́nà. Ṣo fẹ́ gbọ́? Àbó dáhùn. Mo ti fẹ́ Folúṣọ́ náà. Àti tí òjìbò ló ṣàlọ́wọ́ pàpà ńlá kó ẹni tó fẹ́ bọ̀. Bẹ́ẹ̀mi ṣe wà yìí, mo ti fẹ́ Folúṣọ́. Kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ti bí ẹ̀bọ̀ bẹ́ẹ̀. Jọ̀ọ́, mo ń bẹ̀ ẹ́ lórí ìṣàkùn. Mo nífẹ̀ẹ́ ọkọ mi dénúdénú. Òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi. Jọ̀ọ́ má jẹ́ kí n pàdánù ọkọ. Tó bá mọ̀ pé o ní nǹkan tó wà important tó fẹ́ bá mi sọ, ọ̀nà bí tó gbà wọlé nìyẹn, o lè as well gbàbẹ̀ jáde padà, or else máa pariwo lèlè lórí torí mi kọ́ ni mo ní kó yàgò. Ó pè mí lágùn. Yes, ṣé o kì í ṣàgàn ni? Àbẹ́mi mo ní kó má bínú. Get out of my house. Mo ní kó jáde nínú ilé mi, or else máa pariwo lé ẹ. Ẹ wá pẹ̀lú ọkọ máa gbọ́ mọ́. Mo ní kó fẹ́ sá. Ẹ wá pẹ̀lú gbọ́mọ gbọ́mọ. Olè àjọmọ̀gbé idiot bí amòrún ẹ ń ṣe mo ní kó má bímọ ó wá ń bèèrè kémi má fẹ́ kinní kan ńṣe ni kó mú ọ̀bẹ báyìí kó la àwa méjèèjì nuisance. Kí ni orúkọ wọn jẹ́ àwa. orí ní ayé ẹ bọ́ síbí báyìí ní ilé ayé ẹ tí ọmọbìnrin yẹn bá tún wọ bíbà tó bá ṣí ilẹ̀kùn mi fún àbọ̀ wá fẹ́ ọmọ mi sílẹ̀ tí ó bá jẹ́ ọmọ mi gbé gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ bóyá sọ̀nù ní tí ọmọ mi bá sọ̀nù kó sì kúrò bí. ó wá débi bẹ́ẹ̀ ó wá ń pìchì sámọ̀nù olóṣù mo rún ẹ̀ ń ṣẹ́ mi mo ní òye àpò kátikáti. ọ̀rọ̀ ìgbésí ayé mi ti sùn mi ò mọ̀ kó tí mo ṣe fẹ́lẹ́ dùnmarì tó ń fún ọmọ lámi lójú mi ò lóyún àárọ̀ dálẹ́ rí. ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ìwọ ló fà á bẹ́ẹ̀ ni ìwọ ló fà á dúró àìmọye ìgbà kan ni mo ti pè é máa pè é lọ́sàn-án máa pè é lóru wípé ká gbọ́ nǹkan ṣe sórí ọ̀rọ̀ àìrọ́mọ bí ẹ yìí ká ní ẹ pẹ́pẹ́ sí o ọkọ mi gbọ́dọ̀ gbọ́ o ọkọ mi ò fẹ́ bẹ́ẹ̀ mi lè lọlé babaláwo o mi lè lọlé oníṣègùn o àánú ẹ ṣe mí ṣé ìwọ mọ̀ wípé àgbà tí ó bá kẹun sọ̀rọ̀ akẹtàn sáré ni ó dáa ṣé wọn wípé ìta ni obìnrin tó bímọ fọ́kọ ẹ wà ṣe tó bá yá ń sìn ṣe ló máa kẹrù wọlé a wá lé ẹ kó nídìí ẹrù ẹ bẹ́ẹ̀ wá mọ̀ wípé ẹlẹ́dẹ̀ òun ló lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ á wá padà sẹ́dẹ̀ kó jókòó síbẹ̀ ṣùgbọ́n. ṣòyí lórí ọ̀rọ̀ Tọ́lá ni
ọkọ mi ti padà explain fún mi wípé ọmọ òwe àtòun wọn kì í ṣe tòun mọ́mísí ẹ̀ àtolórí ẹbí lọ́fẹ̀ẹ́ tì sí lọ́rùn torí ó ti bímọ kan rí wọ́n rán lọ́mọ kan ti kúrò lágàn pé ibi òbí kankan fún un kò dẹ̀ gbọ́ sí wọn lẹ́nu ṣé mo kó mo sọ fún ẹ pọ́kàn mi trust mi mo trust ọkọ mi ó dẹ̀ nífẹ̀ẹ́ mi. gbẹ̀rù ẹ̀ sọ̀hún ọmọ gọ̀wọ̀n ni ó máa kú kí ni ò bá panu bí ìgbà kí n ṣàgọ̀ ìwọ irú yín ò tètè mọ̀ ó di àròdá òjò kálágbòjò yín tó mọ̀ wípé ẹrú lòún fàdà ni. lọ́rọ̀ kan ṣá o trust ọkọ ẹ̀ àbí. mo trust ẹ mo dẹ̀ nífẹ̀ẹ́. èmi ò lò nífẹ̀ẹ́ ṣé o fẹ́ bímọ fún. mo fẹ́ bímọ. ṣé tó bá fẹ́ bímọ ṣe báyìí àjáde tó gbọ́ àwa nǹkan ṣe sí. bí mo ṣe lálàá yẹn nìyẹn o àmọ́ nǹkan tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni wípé ọmọkùnrin tó dè mí náà mi ò rójú ẹ̀ bó dẹ̀ ṣe ń nà mí tó ń fi igi nà mí bẹ́ẹ̀ ni mò ń rẹ́rìn. ṣọ́tàn. bẹ́ẹ̀ ni. Fọlákẹ́ inú ìgbèkùn gidi ló wà o. ìwọ àtẹnìkan ẹ ti dìjọ ṣe nǹkan àṣírí rí. nǹkan àṣírí èmi àtẹnìkan kò ń ṣe nǹkan àṣírí. kódà fúnra ara rẹ ló fínú fídọ̀ fẹ́ sí ara rẹ rìn débẹ̀. ò lè rántí ó yé mi kété tá ẹ ti ṣe nǹkan ọ̀hún tán lẹ́ni tá ẹ jọ ṣe ti gbẹ̀yìn lọ rèé bẹ́ẹ̀ bọ́jẹ́ ló ti mú iyè rẹ báyìí ló ti dorí ẹ̀ kodò ṣùgbọ́n ní ìtí Ṣọlá ti mú ọdọ́dọ̀ tèmi ní ìwọ̀n ìgbà tó ṣe wípé òfé ni wọ́n fi pajá ohun là á fi pọ́nmi ènìyàn agogo ni wọ́n fi polóṣàlà ọjọ́ tóbìnrin bá rí nǹkan oṣù ọjọ́ náà ní ro láṣọ mò ń bọ̀. Fọlákẹ́ àìlẹ́ni ní mo sàn ká mú kíkan wo kíní ọwọ́ mi mo fẹ́ kó lò bó ṣe lo tàkọ́kọ́ nígbà náà ni gbogbo ọ̀rọ̀ rí ó wá yí ọ kétékété lójú ràn bó bá ti wá rẹ́ni náà mo wulẹ̀ pọ̀ ń bọ̀ ní ìpadàmọ́ ọdún ẹ ní kó gbà lọ tààràtà ó sì dá mi lójú pé ó rí ìtúsílẹ̀ lọ́lá ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyìn àwẹ̀dẹ̀ tó fún tó wẹ̀ ọkàn rẹ̀ sì balẹ̀ yóò jẹ́ fún ọkàn rẹ̀ ó balẹ̀ ọmọ nìwọ náà ìyá ò sì ní jẹ́ ọ́. ìjì aláwòrò tòun tẹ́dán kíkí kó dá kẹ́là kó rọ̀ bí kí bá dá bẹ́là bá rọ̀ bàbá mọ̀gbà á máa jẹ bàbá mọ̀gbà á máa mú bàbá mọ̀gbà á máa yọ̀ orí edé kì í sébú orí ẹja kì í sépò ìgbín ilé egun sẹ́ lára pèrègèdè báyìí ojú mọ́mọ́ kọ́rọ̀ mi ò dayọ̀ kọ́rọ̀ mi ò dayọ̀ kọ́rọ̀ mi ò dayọ̀. orí nìyí ìjì aláwòrò tòun tẹ́dán kíkí kó dá kẹ́là kó rọ̀ bí kí bá dá bẹ́là bá rọ̀ bàbá mọ̀gbà á máa jẹ bàbá mọ̀gbà á máa mú bàbá mọ̀gbà á máa yọ̀ orí edé kì í sébú orí ẹja kì í sépò ìgbín ilé egun sẹ́ lára pèrègèdè báyìí ojú mọ́mọ́ kọ́rọ̀ mi ò dayọ̀ kọ́rọ̀ mi ò dayọ̀ kọ́rọ̀ mi ò dayọ̀. irú àlejò wo máa gbà yìí ẹgbẹ́ ọ̀run ni ó ní àbó lórí emèrè. pèrègèdè àṣíjú ọlọ́jà. ọdún di ìyá mi àgbà ṣe pẹ̀lẹ́ ọ̀dà ọ̀rọ̀ ń yé mi báyìí. ìgbín ọ̀lára rán yíyá àwòdì òpàṣẹ àgbẹ̀ kan lájà olúwo méje ojúbọ̀nà mẹ́fà ogun tí wọ́n fi ẹ̀ṣíṣí tí ò ṣí eléyìí tí wọ́n fi ọkọ̀ jà tí ò jà
ahọ́n ní túmọ̀ ẹnu gbọ̀ngbọ̀rọ̀ ní túmọ̀ ẹsẹ̀ ẹ jẹ́ ó yé mi kedere ẹ jẹ́ ọmọ bíi alọ́. Ẹ̀mí ìfẹ́ ìwọ ni ẹ̀yìn èmi ló dé kí ló ṣẹlẹ̀. torí Folúṣọ́ àti Fọlákẹ́ ṣe wá Fọlákẹ́ bẹ́ẹ̀ lórí àlàyé kò kú irọ́ ńlá ní Folúṣọ́ wá fà fún Fọlákẹ́ tí kú torí ọgbọ́n àlùmọ́rọ́ ìfẹ́ lò láti fi lè yé lágbòdà lẹ́nu àìrọ́bọ̀ bí Fọlákẹ́ wọ́n gbọ́dọ̀ bàdá sí i. Pàgà èmi Ọláìwé mo ṣe ìtàn Folúṣọ́ sì fi ọwọ́ mú mi mú sẹ́ báyìí ó ṣe lọ́wọ́ wọn fi mú gbìn. Ìwọ náà ṣe èrè wò dáadáa ó ṣe wò dáadáa kó tó gbé gbámú lọ́wọ́. Ọ̀kárí ọmọ ẹkùn ẹ̀mí ìfẹ́ olóòótọ́ kan ṣo tó dúró gírogíro láàrin lọ́kọláya ọ̀tọ̀ ọ̀rọ̀ lọ sì sọ fún mi o ẹ̀mí náà kò kù mo kò kù ẹ̀yìn ìfẹ́ tí mo ní sọmọkùnrin Folúṣọ́ yìí ó ń lọ fọkàn mi balẹ̀ nígbà tó dánú fún mi tí mo sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ tí wọn ò mú kan kí n fi kéèjì kí n bilẹ̀ léèrè kí n mọ̀ òtítọ́. Kàjẹ́ bí gbogbo ọ̀rọ̀ ti rí nù ọ̀rẹ́ kì í ṣẹ́jọ́ èmi náà ọkọ rẹ Folúṣọ́ olówó àyìntọ́ wa purọ́ bàtàbàtà. àjùlọ Ọlọ́run ni mo ka gbogbo ẹ̀ sí Fọlákẹ́ ti ṣe ó ti fi kú ṣàgbà mi bẹ́ẹ̀ máa ṣe wá ràn mí lọ́wọ́ tẹ́ ẹ máa gbà mí tẹ́ ẹ máa bá mi rí ìmùlẹ̀ lórí tèmi tí mo lè máa gbádùn ayé mi lọ òun ni mo bá wa bàbá ìjọ. ọ̀dà kò burú mo ti gbọ́ gbogbo ń tọ́ ọ sọ ojú náà ní rojú sàánú ojú sí àǹdè sí àǹdè. a ní ògbé aṣọ nítorí bí wọn ò bá tètè túmùlẹ̀ ń gan fún ọ ó lè ṣe dínà fóònù náà torí wọn ò ní jẹ́ ọlọ́run wọ wọn ò ní jẹ́. bàbá wa rí bẹ́ẹ̀ a jẹ́ pé ń gbégbá àmúlẹ̀ ìjọsìn fún ọ̀nà ọ wàá lọ rè ra ẹran méjì ọ rà dúdú ọ fi sọrí òun ọ wàá ra funfun fara rẹ̀ tí ìbá ṣe pé ti kú tọ́ dá wàhálà lẹ̀ báyìí ibi ẹ̀jẹ̀ ẹran yìí nìkan lọ́ọ́ bá gbà tẹ́ ẹ̀ bá sì fẹ́ jẹ tí ń sí i ọ tán kẹ́ ẹ̀ dá sómi kẹ́ ẹ̀ fi wé ọ̀rọ̀ bù ṣe àmọ́ nígbà tí ọ̀rọ̀ ti kú sì ti wá wọ̀ báyìí yóò tún wá sí ọ́n wàhálà nítorí ọ gbọ́dọ̀ lójú olórí rẹ̀ báyìí ọ pa ẹran tó fi sọrí tiẹ̀ ọ pa sínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sí gbàmùlẹ̀ ọ wàá bu èèpẹ̀ ojú olórí rẹ̀ ọ bù sí ọ wàá tún lọ́ọ̀rẹ̀ mú ẹran tó fi péré ara rẹ̀ ọ pa ọ fẹ̀jẹ̀ rẹ̀ sínú gbàmùlẹ̀ ọ wàá múnú ẹ̀jẹ̀ ara rẹ̀ díẹ̀ ọ rò sí ọ wàá mọ pé ọ̀fọ̀ tí mo fẹ́ pè fún ẹ ọ mọ pè sí wípé ọwọ́ bewé túmùlẹ̀ ṣe ọ yà pé ọwọ́ ba ewé túmùlẹ̀ ṣe ẹ̀jẹ̀ balẹ̀ ibi adẹ̀rọ̀ bọ́ọ̀ bá ti pè sí báyìí tán ọ gbé ọ dà sómi tó fi wẹ̀ ọ lọ rè fi wẹ̀ ibi kúrò lórí rẹ̀ nù kọ́ ọmọ gbádùn lókù ọ sì dánu lójú wípé ọ ṣìnà fún náà igbá ìmùlẹ̀ tí olù yìí ọlọ́rí rí mọ́lẹ̀. Folúṣọ́ inú mà jẹun tìfẹ́ ni mo rò òun ni mo fi ṣe gbogbo ohun tí mo ṣe bàbá àṣé ẹ̀tàn lásán òun ni Folúṣọ́ fi ń bá mi lò bàbá ẹjọ́ ẹ gbà mí kí ni mo lè ṣe. ó sàmọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ wípé ẹ̀mí tó darí rẹ padà wáyé ọgbọ́n mo sì nígbàgbọ́ pé ẹlẹ́dàá ìyá rẹ ń bẹ lẹ́yìn rẹ pẹ̀lú ó bà ní kẹtí ìbàjẹ́ jìnnà èmi ti ṣetán láti ràn lọ́wọ́ ń tú ìmùlẹ̀ tí ń bẹ láàrin ìwọ àti Folúṣọ́ ọgbọ́n orí rẹ ò fúyẹ́
ọ sì rọnà gbà ọ rí bá ti ṣe kọ́lẹ̀ sí bàjẹ́ mọ́. ó sàmúlẹ̀ ìgbà àmúlẹ̀ mo fẹ́ gbà ó ká ẹ̀jẹ̀ ó tó ń lọ́wọ́ ń tẹ kán àti ríra ó pẹ́ ọ̀nà jìn gbogbo di kọrin kése adébáfẹ́ kulé àbùfún toko àtẹkulé o àtẹkù oko ìgbà tá a ríra wa ń là wá yọ èmi ọláìwé mo fẹ́ fojú kan gbá àmúlẹ̀ kó sáré tètè wáyé. òrìṣà ìmùlẹ̀ eré àtúmùlẹ̀ wá túmùlẹ̀ ṣe o ó bẹ́tà kó o wá pa ìmùlẹ̀ dà o. alákéré méjì ọba àlùfọ̀n méjì ọ̀nà tí mo já yìí ọ̀sọ̀nà tààrà ọ̀yọ́ sálẹ̀dẹ̀ ọ̀run wọ́n pa alákéré méjì sórí odi wọ́n pọ̀ bàlùfọ̀n sàbẹ́ ìràwé ọ̀tá gbọ́ ọ̀tá sá lọ sóde èdò erinmi gbọ́ ó sá lọ sóde ọ̀wọ̀ ọ̀yá gbọ́ sá lọ sílé ra ṣàngó gbọ́ ó sá lọ sóde kòso gbogbo wọn káwọ́ ọ̀bí lérí wọ́n ní èèpà wọ́n ní ọ̀rọ̀ bí ibi lóde yìí Ọ̀rúnmìlà ní kò síbi kó má síbi lórí ọ̀rọ̀ lákẹ́mọ́ ibi gbogbo àti gbogbo ibi tí ìmùlẹ̀ tí ń bẹ láàrin Folúṣọ́ àti Fọlákẹ́ tó ti dà sí lágada láti àsìkò yìí lọ wọ́n túmùlẹ̀ náà dànù. àlùpà ẹ̀dá kó parí ibi ọ̀hún dà kó fi ìgbín pẹ̀rọ̀ sí kíbi náà kọ́ dẹ̀yìn ìrẹtẹ̀ ṣẹ́gun kó bá ṣẹ́gun gbogbo ìgún pátá. bí ó ti rí nù yóò wá sí ọ ní àwọn ọ̀nà kan ọ lọ rí ra ẹran funfun báláwo ọ pa ẹ̀jẹ̀ rẹ̀ ọ kàn sínú igbá àmúlẹ̀ yìí ọ wà méje díẹ̀díẹ̀ ọ kàn sí ọgbọ́ ọ wà mọ̀ pé ọ báyìí pé ọwọ́ bewé atúmùlẹ̀ ṣe. ọwọ́ bewé atúmùlẹ̀ ṣe. ẹ̀jẹ̀ balẹ̀ ibi àdẹ̀rọ̀. ẹ̀jẹ̀ balẹ̀ ibi àdẹ̀rọ̀. wọ́n ti mọ̀ ọwọ́ bewé atúmùlẹ̀ ṣe. ọwọ́ bewé atúmùlẹ̀ ṣe. ẹ̀jẹ̀ balẹ̀ ibi àdẹ̀rọ̀. ẹ̀jẹ̀ balẹ̀ ibi àdẹ̀rọ̀. òrìṣà ìmùlẹ̀ ewé atúmùlẹ̀ wá túmùlẹ̀ ṣe o ó bẹ́tà kó o wá pa ìmùlẹ̀ dà o. sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ṣé kìí ṣe pé o ti sọdá finally. ṣọjọ pé mo sick mi sick. kí ló wọ̀ yìí. aṣọ. aṣọ ni èrè pé tó kó sí yìí tó sọ nípa aṣọ ló wọ̀. wọlé kò lọ sí oúnjẹ. I'm not changing. you are not changing. jẹ́ kí n gbà pé ní April Fool mo believe pé April Fool ní tó ń ṣe jẹ́ kí mi náà pretend bẹ́ẹ̀ ni kí mo wà food along with you. wọlé kò lọ change aṣọ yẹn. I'm not changing. It's a free world. Nǹkan tó ń wù mí ni mo wò. O lè sọ mí dẹrú nù lé. ṣé kìí ṣe kó tí mo gbó. No, ó ṣàmù pé mi ti mú sìgá débi tí máa mú gbó. I said it. Èmi náà ṣé mi ò sọ mo ti sọ pé àwọn ọ̀rẹ́ òṣì àwọn ọ̀rẹ́ ìranù tó ń kó kiri yẹn àwọn náà máa kó báyìí finally wọ́n lè ti wá kó báyìí báyìí
sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ ṣe kò tán ṣe kò tán ṣẹ́ríṣẹ́ yálélé anyway tí wọ́n bá fẹ́ kó bẹ́ẹ̀ ò lè wá kó ọṣẹ tiẹ̀ wá fi yí orúkọ dáadáa tèmi. bọ́ọ̀lù lè kó lọ change aṣọ. I'm not changing. wọ́n di ẹ̀ bọ́ọ̀lù lè kó lọ change. I'm not. Falake. Yeah. Wọ́n inú lè kó lọ change. I'm not. Bọ́ọ̀lù lè kó lọ change aṣọ. I'm not. Mo lè kó bọ́ọ̀lù lè kó lọ change. Ọba mi ájú, ọba mi ti bá gba ogun ojú ẹ̀jẹ̀, kí ní abọ́ ojú ẹ̀jẹ̀, kí ní abọ́ ojú ẹ̀jẹ̀ wà mọ̀, kí ní ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ fún ẹ̀mí ò bá sọ̀rọ̀, ẹ̀mí ò bá sọ̀rọ̀, olóòní bọ́ sọ, olóòní bọ́ sọ. Bolódà ṣebí ẹ kọ̀ọ̀kan dé ni. Ẹnìkan kan ò dé ẹrù mi ni mo fẹ́ sáré dé lu wa ni. sórí ìwọ ọmọkùnrin yìí pé rárá ṣá ṣé tó bá ń ṣiṣẹ́ ní ọ́fíìsì náà wàá kàn déédéé lọ bá wọn wá ní òun sáré dé lu yín. ẹ má bínú jàre ó fẹ́ bọ́ sí pàjáwìrì ni kò wá ní dáa kí n kàn déédéé kó ẹrù kí ní mò ń lọ lájẹ pé mo sọ fún yín ẹ má bínú. Anyway nǹkan tí mo máa sọ fún ẹ ni wípé 2 days péré ni mo fún ẹ ọjọ́ méjì tó bá lò kọjá ẹ máa yọ nínú owó oṣù ẹ o gbọ́ àbòdà mi lóhùn. bẹ́ẹ̀ ni. owó ṣé owó oṣù eléyìí tí a lò tán àbẹ́lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ di 5 yìí. oṣù tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí of course. oṣù tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí ni mọ́mí wa tó bá jẹ́ bá ní ọkàn mi balẹ̀ ń bọ̀ jẹ́ pé ẹkú ti fún mi ní tóṣù tó lọ ṣé rí tóṣù eléyìí tí n bá padà wá gbà káyé mi ọmọ dáa tàbí tí n bá béèrè lọ́wọ́ yín kí n má ṣoríire. ọ̀rọ̀ ẹ ti yé mi toró ti gbowó oṣù àbí ló ṣe misbehave ayé lẹ́nu. ẹgbẹ̀yìn náà gbọ́n tí màdàmú sọ lẹ́nu ṣé kò tó kí n fi sẹ́lẹ̀ ṣé n dáhìn náà sọ ṣé kò tó kí n fi sẹ́lẹ̀ ẹ̀yin tó jẹ́ pé inú ń bí yín sọ́kọ yín lásán ẹ mú ọ̀bẹ ní àyín ẹ mú ọ̀bẹ ẹ fẹ́ fi gún ọmọ yín pa ẹni tó dà yín pọ̀ nù pé tí wọ́n tán lẹ̀ èmi tí wọ́n á níbi tí ì níran tí ì ní family tí ì ní anybody ń bí ikọ́ tó lóra rẹ wá ń ṣe rádaràdà káàkiri síbi ànùmọ́dàrò tínú bá bí yín jọ̀kan sí yàn tí ọ̀rọ̀ kékeré tó dàrá pọ̀ tẹ́ mímọ̀ tẹ́ fi fọ́ olúwa rẹ̀ lórí ọ̀rọ̀ wọ́n gboko olúwa rẹ̀ lọ́mọ́sáré ni kò sẹ́ni tí ó kú bí yín ẹ wo ibi tó olúwa ràn mí lọ́wọ́ dére o èmi mo fi sẹ́yìn lẹ́nu. so mò ń bọ́kọ mi jà wọ́n jà lẹ́ẹ̀kejì báwo ló ṣe kùn ẹ́ sọ ló. èmi ti lọ ń gbà. wọ́n ló bá mi bọ́ ọmọ mi olóṣì ọmọ ọ̀rọ̀ kí ló kó sì lọ ọkọ náà. ojú tí ọ̀rọ̀ náà dùn ọbẹ̀ ké ojú tí ọ̀rọ̀ náà dùn ọbẹ̀ ké ẹ̀la ojú kan ẹ̀la pàtó ẹ̀la pàtó mo ti lọ mo ti lọ mọ́ wọn lọ́wọ́ mo ti lọ mo fẹ́ ké ẹ̀rẹ̀fẹ́ tì í. olóṣì tí ó bá sí wèrè yẹn náà torí òun fẹ́ lọ gba kúùkù olóṣì kan wá mo rán yín kúùkù gbà kátikàtì òun àtọ̀nkú ẹ̀ nǹkan tá à ń bá ka. torí ọlọ́run ó ti mú mi gbàgbé bó tiẹ̀ nìyẹn gan-an tiẹ̀. Oh my God. ṣé gbogbo nǹkan tó ń go through lè lè ṣá. Ó ga gan o. Ó láfaradà gan ṣá. Ìyẹn ń ṣe níṣe ẹranko bẹ́ẹ̀ ó lè ṣe jókòó síbẹ̀. Mo yẹn o. Nítorí ẹ̀ mo ṣe wá bá Fọlárìn torí mo need a very good lawyer mo fẹ́ file in full divorce mo fẹ́ fi sílẹ̀ pátápátá. Ó bẹ́tà ó yẹ ṣe ń sọ̀rọ̀ nìyẹn. ṣe problem mo lè help ẹ tó bá mind I can assist you now. Ìwọ náà mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́ fún náà mi ò lè afford a good lawyer but please tó bá lè ràn mí lọ́wọ́ for old time's sake please. mo gé mo lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu now I'm here for you now. Kí ló dé? Ó lè parí. Kí ló dé?
ṣèbí ni mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń pariwo mọ́. ó yà jọ. Kẹ́mi jọ mo fẹ́ yà aṣọ amúmọ́ náà Kẹ́mi jọ ayé ẹ̀ lẹ́nu. Kí ni o fẹ́ nu ọmọ ilé ẹ̀ tó gbé sílé o ti rí slave tó fẹ́ nu mo ń bọ̀ dúró mo ń bọ̀. ó yá náà má bọ̀ nuisance ó yá I'm ready. mú kó wá nà ọjà ìyá láìpẹ́ tó gbé sílé. ó yá ìwọ àti ìyá olórí burúkú tí òun létò yìí ẹ fẹ́ sọ mí di slave ó yá náà sórí paná yìí àti ọbẹ̀ yìí tí máa ń ṣá ẹ báyìí màá máa gún ẹ tí máa ń ṣá ẹ màá máa gún ẹ tí máa ń ṣá ẹ màá máa gún ẹ mo bẹ̀rẹ̀ dáadáa máa fi design ojú ẹ ṣùgbọ́n olórí burúkú. No, move! Idiot! No, Baba mi, mo ready fún ẹ. Olórí burúkú, kí a sáré your belt. Mo ti ready fún ẹ sí. Sáré máa yẹ ṣe gbàgbàgbàgbà. Ibi kan jọ gbogbo àwọn kan máa fi fún ẹ ní. Mo wà lè lórí ní tí o ti rí sílẹ̀. sórí ẹ̀bù eléyìí tí ń bẹ nínú pépà tó tóbi ńlọ dà sómi tó fi wẹ̀ eléyìí tó kéré sí i lọ́ọ́ fi yùn fọ́kàn mọ́ ni àmọ́ alẹ́ ìjọ tó o bá fẹ́ lo sẹ́yìn rí i dájú wípé ọmọbìnrin tó o bá nífẹ̀ẹ́ jù ń bẹ lọ́dọ̀ rẹ̀ torí lẹ́yìn tó o bá lo sẹ́yìn tán ọ bá láṣepọ̀ lálẹ́ ọjọ́ náà o ọmọbìnrin yìí gan lọ sì gbọ́dọ̀ fi ṣàyà. ẹ jọ̀ọ́ bàbá ṣé mi ò kàn lè lo kíní kí n kàn wò obìnrin kan kí n kàn lò lára ẹ kí everybody dẹ̀ fine level ẹ̀ tí n bá lò tán. èèwọ̀ má dánwò ọmọbìnrin tí o bá lo sẹ́yìn fún òun ló gbọ́dọ̀ fi ṣàyà bọ́ ọ bá padà pẹ́rẹ́ wo ọ tálákà tí ó le ju ti tẹ́lẹ̀ lọ tó o bá ti wá fẹ́ ọmọbìnrin kò gbọ́dọ̀ fi ọ́ lẹ̀ nígbà kankan kò gbọ́dọ̀ kónú lé rẹ̀ rárá bọ́ bá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́lá rẹ̀ yọ ọmọ ga owó ọmọ rúfin bí ọ̀gán gbogbo nǹkan mọ̀ pọ̀ sí àmọ́ ẹ̀ ní gbọ́ pa o. bí mo ṣe ń nà gan-an kò jọ lójúmọ́ kí ni mo fẹ́ ṣe o mo fìyà dẹ́rùbà kò jẹ́ nǹkan kan àti pé gbogbo aṣọkáṣọ tó ń wọ̀ yìí gan-an ló ń dá nǹkan mí sílẹ̀ dájúdájú ọmọ yìí ti ń ṣèṣekúṣe ẹ dúró ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá wẹ́ tó bá dán o á kàn dín nínú yọ ó yẹ kémi gan tètè wá wọ́rọ̀ kan fi ṣàdá o èmi náà máa jọ́ lójú máa jọ́ lójú. olòṣì olórí burúkú àṣírí máa bó iṣu ẹ̀yìn jọ bí kankan fẹ́ wẹ̀dù mo rò pé wèrè ẹ̀ máa sọ̀rọ̀ bí n ṣe gbé wáìnì ẹ̀ níwájú ẹ̀ ni mi ò bá fọ́ ìgò wáìnì mọ́ lórí ni wo ní ìtí mo wà yìí okùn ẹrú mi ti bọ́ o ẹrú mi dẹ̀ ti dọ̀bà mọ́ yín lọ́wọ́
àṣẹkáṣẹ tó bá wù mí ni máa pa àti wọ àti ìyá òṣì tó bí ẹ̀yin ẹ máa gbà. Tọ́lání, kí ló ṣẹlẹ̀? Oúnjẹ mi ńkọ́? Owó ti rẹ̀ mí, mi ò lè sí oúnjẹ kankan. Torí Ọlọ́run Tọ́lání, kí ló mean by ó rẹ̀ ò lè dáná náà? But owó táà náà ó yẹ kóúnjẹ ti wà lórí tébù náà ẹ́. Ọmọ fún ní ẹ̀mí, àmọ́ ló ti rẹ̀ mí. Please. Bó ṣe máa ń ju ọ̀rọ̀ sí mi tó máa ń fi ọ̀rọ̀ nù mí tí máa ń sọ tí mi ò like rí. Torí Ọlọ́run kí ló ṣe ẹ́ tó ń jẹ already? Vocation wo ló tún nínú ilé yìí tó ṣe fi tí ìṣó ń jẹ? Ó fi òwe lépo sí tìlẹ̀. Mo ló rẹ̀ mí. Mi ò lè sí Indian condition yìí. Abúlé chewing-gum mojú ni. Kí ni nǹkan tó ń ṣe ẹ́ gangan? In case tó bá lè chewing-gum mojú àdàkọ ṣì kúrò. Because o lè sọ pé o rí pé mo ti change. Ó ń sọ pé torí kíní kan ò ti ń change ò ti put on weight. Ṣé bí máa ń sọ fún nígbà tó máa ń jẹun lé 10:30 11:30 ó sì ń jẹun lálẹ́ bí òun náà kọ́ lórí fúnra yẹn ó ti ń put on weight. Anyway, for your information, I'm carrying your second baby. In case tó bá mọ̀. O serious ni àbọ̀ ń ṣeré? Ṣé mo fi rẹ̀ ṣeré fún ẹ lánàá ní àbíjẹta? Please. As in, you're serious? You're carrying my second child? In fact, I don't know. Me ò tiẹ̀ mọ̀ tí máa ṣe. Bí o bá ti sọ fún mi bá ti máa bother ẹ̀. Okay, you know what? Mi wà ní wàhálà ẹ̀. Wo ṣé o ní sí? Èmi fúnra mi ni màá wá bọ́ sí kitchen. Ni màá ṣe anything tó bá fẹ́. Ni màá ṣe fún ẹ. Just tell me what you want. Anything tó bá jẹ máa jẹ. Anything tó bá jẹ. Kò sí problem. Mo kò mọ favourite ẹ. I'll prepare for show me anything. They be like you want some. She wants it. Wine. She want to go to give me more. Just tired. Make you pour out more if you need it. Ice cream. I think you know ice cream. I'll bring you some ice cream. Ìfẹ́ mi, báwo? Báwo ni náà ìtẹ̀? Ṣé ìwòsàn? Mo mọ̀. Ó yẹ kó bínú. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé mo ti realize gbogbo mistakes mi. Mo dẹ̀ sorry gan. Àwọn Yorùbá náà dẹ̀ máa ń sọ wípé tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ẹlẹ́bi, kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀. So, ṣé wàá forgive me? Èmi ò bínú. Tí mo ṣe love ẹ nìyẹn. We are very forgiving. Thank you, darling. Ṣé wàá mutí? Ṣé wàá mutí? No. Okay. Jọ my dear. Ǹjẹ́ o lè bá mi get Shakarin mi? Ó dà kí mo fi mutí ìlàlẹ́ àná kí n tó sùn, so ó dà pé orí dresser yẹn ló máa wà. Okay. Thank you, darling. Love you. Mọ̀ọ́dé rántí mọ̀ọ́tú bí babaláwo bá ṣoògùn àfẹ́rí fáyán ó rántí àwọn tó lè ṣe àrìnlòkò fàdìyẹ Ọlọ́run nìkan ló lágbára ènìyàn kọ́ o. Mo gbàgbé pé nígbà tí mo mu tíì yẹn tí wọ́n dà yín pé mo dá tray yẹn padà sí kitchen dájúdájú wà ní tray yẹn orí sink ni mo pèsè jẹ́ inside lọ get. No, never mind. You can make it. All right, thank you, darling. Yes. Mi ò rí o. Kò sí ńbẹ̀ gbónú kitchen mo ti check. Bó ni ìbá wà wà pa ẹ̀? Ṣé wà ló regular sugar? Màá lò. No problem. Okay, then make it. All right. Love you again.
ṣe? Nǹkan jàmbá wà lára rẹ̀. Jàmbá lára mi? Kò sí nǹkan kan lára mi. Kò lè yé ẹ. Mágùn wà lára rẹ̀. Mágùn? Báwo ló yẹ dára mi? Kò yé mi náà. Bó ṣe wà yìí, ó dangerous gan. Báwo ni wọ́n ṣe mọ̀ pé mágùn wà lára mi? Ó ti gba ẹgbẹ́ ọmọ àgbà nínú. Èmi Fọlárin Awóníyì, ọmọ Ajífẹ́rẹ́ dára. Irú ń bà mí. Kí ló máa ṣe sí i? Fọlákẹ́ fọkàn balẹ̀. Nǹkan kékeré lélẹ́yìí. Táwa nígbà máa mú ìlú, ọ̀la la máa fi mú. Fọkàn balẹ̀ sẹ́. Sure. Akọ́lọ́dọ̀ ọmọdé ìlú lọ́dún kẹ́lọ́mù àwọn òde ìlú rẹ̀. Èrò ló máa pàṣà ẹ̀dá ló ní ẹ̀wá dẹ̀tẹ̀ sí rere. Fọlákẹ́ o, mágò tí ń bẹ lára rẹ̀ wọ́n ní adìẹ ìrànà ní yóò gbàkú rẹ kú o, adìẹ ìrànà la fi ṣẹ́ pẹ́lẹ́dà rẹ lọ́jọ́ tòní. Ìwọ́n ọlọ́kùn rẹ kọ́ mọ́jú àbọ̀dé o. Ẹ̀dá ló ní ẹ̀wá dẹ̀tẹ̀ sí rere. Òun rere là kéré fi pòjò, òun ká kéré bá ipò ní Olódùmarè gbámú. Ẹgbẹ́ ayé ń wí ẹgbọ̀n ẹ wá gbà. Ọyẹ sọ̀kalẹ̀ ẹ̀rọ dẹ̀dẹ̀ ẹ wá gbà. Ọyẹ kú méjì mọ́ pé ọyẹ kú méjì mọ́ pé ẹlẹ́dùnmọ̀ tó kú ẹtí máa jẹ́ olóró kò lọ́dọ̀ gbọ́dọ̀. Ọ̀dọ́ lọ́wọ́ lọ́wọ́ mi, ọ̀dọ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ọ̀sán ti kẹ́ lápẹ́lẹ́kùn ní ibi ìwúrí ajá. Ìsìnkúsì ńlá sí wọ̀fà kò ní dàgbà ọlọ́wọ́ sí lọ́wọ́ òun mọ́. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ àti ọ̀ká kọ́ wá sọ̀rọ̀ lẹ́nu òjò àti èrè kọ́ wá sọ̀rọ̀ lẹ́nu òjò. Nígbà yìí gbogbo oògùn kúkú jẹ́ iṣẹ́ sí ọlá lókùn ti bẹ̀rẹ̀ ọ̀yá kò pè jáde lọ́jọ́ pé bàbá yẹ kúyẹ kó yẹ wá pè jáde o bàbá yẹ kúyẹ kó yẹ pè jáde o bàbá yẹ kúyẹ kó yẹ pè jáde o ó yẹ kí lóru o ìfẹ́ ìṣe ìgbọ̀nẹ̀. Iná oníṣàwọ̀ gbá lórí yẹ̀rẹ̀ níṣàwọ̀ ìgbélẹ̀ kẹkẹrẹ kà níṣàwọ̀ lórí olókùn o ojú kẹkẹrẹ kà láti rí bílálẹ̀ lẹ́gbẹ̀ ìrẹsì òfún kọ́mọ́tòjú lórí bílọ́dẹ̀ lẹ̀ ètò méjì ìjà lókè wọ́n sì ra wélékè wélékè wọ́n sì ra wélékè wélékè nípa bá gbòdì mọ̀yẹ̀ agbógi mọ̀yẹ̀ wọ́n lọ tẹkú nípa ikú ọmọọ̀sì ọ̀pá o kọ́mọ̀sì pípa kọ́mọ̀sì pípa wá pa o agbógi mọ̀yẹ̀ wọ́n lọ́wọ́ sàrùn lọ́dọ̀ káwọn ọmọọ̀sì ọ̀sẹ̀ o kọ́mọ̀sì pípa kọ́mọ̀sì pípa wá sí o kọ́mọ̀sì ọ̀sẹ̀ o tó lélẹ́kọ́lẹ́ lórí rẹ lọ àtàpàrà kọ́mọ̀sì lórí rẹ lọ ọ̀yá. Ọgbọ́dọ̀ kú ni ó di bọrùn kọ́lẹ̀ ọ̀yà ń dé. mọ̀ọ́dé rántí mọ̀ọ́tú bí babaláwo bá ṣoògùn àfẹ́rí fáyán kó rántí àwọn tó lè ṣe àrìnà kò fàdìyẹ Ọlọ́run nìkan ló lágbára ènìyàn kọ́. babaláwo rẹ kò ní dúpẹ́ lọ́wọ́ Fọlárin tó mú ọ wá àyín gbogbo mọ́gò tí wọ́n nà sí ara rẹ ó ti kú o àmọ́ ìjímèrè sọ́gígùn kí ìjímèrè tiẹ̀ náà sọ́gígùn láró rẹ kó sì sọ́ra kọ́mọ̀bà àmì aró nàyànnàyàn náà sọ́ra ọmọbà sí yẹn náà àmọ́ bá fẹ́ kọ́ ọmọ kíní kan dájú pé ẹni tó fi eléyìí sí ọlá tó bá pàdé rẹ lóko yọ pa ọ́ torí wípé tó bá kìje lára rẹ ẹni tó bá gorí rẹ yóò dèrò wàrún bí èèyàn kankan ọba bá gorí rẹ ìwọ gan pa ó dèrò ọ̀run bẹ́ẹ̀ mo wí fún ọ àmọ́ báyìí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kó dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú ọ wá tó ti yẹ ọ àìdé òkè. mọ̀ọ́dé àìdélẹ̀ àìdúgbò ara ẹni. babaláwo bá ṣoògùn àfẹ́rí fáyán kó rántí àwọn tó lè ṣe àrìnà kò fàdìyẹ Ọlọ́run. àmọ́ ìwà àṣẹ bòròbòrò kọ́ wá bó ti wá lọ ọmọ bí ó ti wà ní ìsìn ọwọ́ jáde kúrò ní ọgbọ̀dọ̀ ẹni náà lọ pé ẹyin gbogbo tó ṣe ọdún wọn ti bọ̀ wọ́n ti ṣe kán àìwí bẹ́ẹ̀ o. torí pé ẹni tó ṣèlú nǹkan mọ́tò gbọ́nà ibòmíì yọ kó tó lọ gan wọ́n tó fọ́ láwọn kankan ẹ̀kárí ìdílẹ̀.
báwo ni ṣe wà pa? Yeah. Wà nípa country. Àbá wà lè kì í ṣàṣe nílé mi àti ẹjọ́ ṣe tá à ń sọ yìí. Ó jẹ́ àti pẹ́ tó ti ń gbé tó contract fún mi tí mo dẹ̀ ti ń ṣe bóyá kí n ṣe ẹ́. Mo ti sọ fún ẹ wípé kí wọ́n máa wọ̀rí. Wọ́n ṣàṣètò ẹ̀ wọ́n ṣe. Torí as per settlement ta fẹ́ fún ọ̀gá wọn yẹn. Iye òun ṣe problem, a máa set lénìí. Okay, o mọ̀ tó ṣẹlẹ̀. Ṣé o lè fún mi níbi 1 hour kó pàdé mi nílé? Torí mo ṣẹ̀ máa kúrò ní gym nísìnyí. Ṣé yẹ? Pàdé mi nílé, màá kọ check fún ẹ, wàá lọ káàṣì wá settle. Ìyẹn kọ́ láti ṣe kìnìyàwó náà kì í ṣòpé ìdí dáńsọ. Kò sí wàhálà, just give me 1 hour. All right, check. All right, thanks. Cheers. That's right today. Kí ni túmọ̀ gbogbo ẹrù bólú ń kẹ́rù lọ? Wo Folúṣọ́, èṣù bó lè gbè mí ṣé mi bó ṣe bá mi. That's a very expensive joke. Mo ń fi ẹ́ sílẹ̀ lọ. Mo fi mi sílẹ̀. No. Òṣèlú ò ní fẹ́ kú náà. Ṣé o fẹ́ pa mí torí pé mo ń fi ẹ́ sílẹ̀ lọ? Àbí ó ti gbàgbé nǹkan tó wà láàrin wa. Ẹ káre. Ẹ wo kó tó di wípé a bẹ̀rẹ̀ gbogbo ètò mo fẹ́ bi yín ṣé ẹ mọ̀ ní tí a ṣe torí ẹ̀ wá yìí. Àmọ́ bàbá. Torí ìdí tí mo fi ń béèrè ni wípé bá a bá ti ṣe ìmùlẹ̀ fún yàn ẹ ò gbọ́dọ̀ dálẹ̀ o ẹ ò gbọ́dọ̀ dálẹ̀ o torí bẹ́yàn bá dálẹ̀ tó wọn á kú o ẹni bá dálẹ̀ á bálẹ̀ lọ o ilẹ̀ ọmọ òdúdú gbogbo nítorí àwọn ṣe fẹ́ kẹ́ ẹ̀rù dáadáa. Ṣé rí bàbá àti rò jinlẹ̀ dáadáa adé ti decide pé n ta fẹ́ ṣe nìyẹn. Ṣé rí ìfẹ́ tó nípọn gan ló wà láàrin àwa méjèèjì ṣé rí ìtakùn wa ṣe yìí jẹ́mọ̀ àìbá mọ̀ torí iṣẹ́ ìṣù lè pé tẹ́yí kankan ní wa bá tiẹ̀ fẹ́ ṣe kínní láti fẹ́ ṣe léyìí sódà tá a bá fẹ́ ṣe nǹkan kan wà á máa rántí pé ìmùlẹ̀ wà láàrin wa o ìyẹn ò ní jẹ́ ká misbehave. ń gbọ́ bò ni. Nǹkan tó bá ti sọ náà. Ìfẹ́ ń bẹ́ẹ̀ lóòótọ́. Di apá rẹ̀ ò sí mú ìwọ di tọ̀tún mú iṣẹ́ bẹ̀rẹ̀. ẹ̀yin rúmọlẹ̀ ìbà ó sàmúlẹ̀ ìbà ìmùlẹ̀ tí mo fẹ́ ṣe fún wọn ìkẹ́ fàṣẹ sí i òpólòpó alágbẹ̀dẹ ọ̀rọ̀ bá rin ó tó ṣe agbẹ̀dẹ ó fẹ́ wìrì sọ́fà ẹ̀yin àgbààgbà wọ̀nyí ẹ má torí mi jà kọyún alẹ́ mọ́ adébá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ rè é múlẹ̀ fún tọkọtaya lódò òpòkùrò omi ìbàrà ni wọ́n mú lóde ìbàrà omi Yewa ni wọ́n mú lẹ́ẹ̀kẹ́tù ọ̀lẹ́yẹ omi Ìbàdàn ìmùlẹ̀rẹ́ o ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ìmùlẹ̀rẹ́ o ìmùlẹ̀rẹ́ o ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ìmùlẹ̀rẹ́ o. ẹ gbọ́ ẹ̀yin wàá mú ẹyẹ lé ìmùlẹ̀ tí ń bẹ lọ́wọ́ yìí ń lọ rèé fi bọ́ òòsà àmùlẹ̀ pẹ̀lú tẹ̀yẹrẹ sí kẹ́ mọ̀ lọ́lọ́kù ẹ̀dá yìí tó kù dé mi
kárí ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o òṣàmùlẹ̀ owó yìí o òṣàmùlẹ̀ owó yìí o. kò bọ́ sí bọ́sí torí ìwọ náà ò ní fẹ́ jẹ bí ọmọ torí tó bá dán ìwọ. Folúṣọ́ Ọlọ́run ti kó mi yọ kúrò nínú ìgbèkùn tó fi ń ṣẹ̀rù bà. You think you're smart but I'm smarter. Àṣírí ẹ ti tú. Fọlákẹ́ ti ṣe ó ti fi kú ṣàgbà mi bẹ́ẹ̀ máa ṣe wá ràn mí lọ́wọ́ tẹ́ ẹ máa gbà mí tẹ́ ẹ máa bá mi rí ìmùlẹ̀ lórí tèmi tí mo lè máa gbádùn ayé mi lọ òun ni mo bá wá bàbá ìjọ. ó jẹ́ ń jẹ́ kó mọ̀ kínní kan kì í ṣẹjọ́ mi pé mo lọ rí ìmùlẹ̀ kúrò lórí ara mi torí mo fẹ́ bímọ láyé ni wọ́n dẹ̀ ti fi yé mi pé o ò lè bímọ fún mi àbí. ìyẹn nípa ọmọ ni pé mi ò lè bímọ láyé ó wá gbé mi sínú ilé ẹ ó wá fi mí ṣẹrú kílẹ̀tì ò fi mí sílẹ̀ kó ní kálukú máa lọ́ọ̀lù ẹ̀ ń gbà yín ó ò ní nǹkan ṣe ẹni tó ní nǹkan ṣe ó ò jẹ́ kó ṣe ìwọ tó dẹ̀ ní kankan ò fi mí lọ́rùn sílẹ̀ ó tún ṣe títí ó tún fi mágùn sí mi lára ó rò pé mi ò ní mọ̀ olórí burúkú ìkà heartless man. ṣé ó dàbí pé o ti fẹ́ gbàgbé wípé legal marriage lèmi àti ẹ̀ ṣe court kò yẹ bẹ́ẹ̀ sórí tí èmi Folúṣọ́ tí mi ò bá ṣí ẹ lẹ̀ kí n free ẹ láti ọkàn ara mi pẹ̀lú church mind mi ò níbi kankan lọ kò sí ẹni màgà tó lè tú wa ká tó yẹ bẹ́ẹ̀. wo Folúṣọ́ gbogbo bó ṣe ń gbọ́gbọ́n dídè lèmi náà gbọ́gbọ́n titun divorce letter yẹn lórí table jẹ́ ká pàdé ní court níbi lọ́ọ́ ti sọ wá pọ̀ kó lè tú wa ká ìyẹn nìkan tún kọ́ o gbogbo evidence tó lè fi tú wa ká ló wà lọ́wọ́ mi. Hello Fọlárin. Hello dear. Hello dear. Nítorí mi. Fọlákẹ́. Bàbá yìí máa pa gẹ́ yìí o. Hello. A máa ní láti lọ sọ́dọ̀ ẹ̀ sí o láti lọ sí èdè bàbá àwùjọ. Hello Fọlákẹ́. Lókúnlé yáyá DPO ló sọ̀rọ̀ jọ fún mi ní àwọn boys méjì jẹ́ kó pàdé mi báyìí máa ó yẹ ibi tí mo sọ pé mo lọ yẹn náà ni ṣé ká máa lọ. orí ló ti bu ọ̀tá olúwẹ̀ bí kíní. kí ló tún ṣe léyìí tí o tún gbé fóònù torí ọ̀nà gbogbo lé láti ṣáàjì fún checkbook card mo dẹ̀ ṣú ọ̀gbọ́dọ̀ ẹ̀ máa gbàgbé ẹ̀ sí oh my God. Officer, ìwọ bàbá ẹ anybody tó wà ń bẹ kò make sure kó jáde ẹni wọn lọ sí ìròyìn ìgbà tí kó gbogbo ẹni tó wà ń bẹ jáde fún mi.
báàgì kan ṣì wà bí. Fún lẹ́tà divorce tó kọ́lẹ̀ kan fún mi. Báyọ̀ help me àdúgbò ló wà báyìí. Fúnra rẹ̀ ìlú àwọn nǹkan tá a rí yìí àti àwọn ẹrù àti bí lè ṣe rí dájúdájú bọ̀wọ́ ìdí ṣe nǹkan àbúrò fún gẹ̀. Ibo ló mọ̀ tá a lè wá wọn sí? Kí làwọn wá ṣe báyìí? Ṣọlá kẹjẹ mọ̀ pé ọ̀pọ̀ ìlú ìyàwó kan síta. Ó láìpẹ́ pé kó wà lọ́dọ̀ ìyàwó ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa lọ ọ́fíṣà ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ ká máa lọ. Olùpẹ̀ntúká ilé dilé àrò ọwọ́ àwẹ̀dòfo ẹrù títọ́ ni wá fún ọ àbá ti jábọ́ ó yẹ padà sórí ọwọ́ ẹ̀ o. Tọ́lání. Tọ́lání. Olùpẹ̀ntúká ilé dilé àrò ọwọ́ àwẹ̀dòfo Tọ́lání. títọ́ ni wá fún ọ àbá ti jábọ́ ó yẹ padà sórí ọwọ́ ẹ̀ o. Olùpẹ̀ntúká ilé dilé àrò ọwọ́ àwẹ̀dòfo ẹrù títọ́ ni wá fún ọ àbá ti jábọ́ ó yẹ padà sórí ọwọ́ ẹ̀ o. má yẹ kó yẹ ẹ lẹ́nu wípé òde inú ilé ò bá nǹkan kan má dẹ̀ yẹ kẹ́rù bà ẹ́. Èmi Tọ́lání ni mo palẹ̀ mọ́ gbogbo ẹrù ilé torí wípé èmi ò bá wọn ka bíríìjì ní Èkó. Bí wọ́n ṣe ń gbìyànjú àti lọ́mọ láyé lèmi náà ṣe ń sáré pé kémi náà bá wọn lówó lọ́wọ́ kí n ṣoríire. Màá dẹ̀ fẹ́ kó tún gbọ́ nǹkan kan wípé ọmọ tó rò pé wọ́n ló ní alágbàtọ́ lásán ni ọ̀ ọkọ ni mo bímọ fún. Ìgbà tó di wípé ó fẹ́ mi tí mo gbìyànjú láti lóyún fún ẹ títí tí oyún ò dúró ni mò ń láti jáde sí ọ̀rọ̀ ara mi tán dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé o ti fi àtọ̀ ẹ ṣe oògùn owó o ò lè lọ́mọ láyé. Èmi náà ṣe wò pé kí n fi ọ̀kan kún èjì kó di mẹ́ta ni mo ṣe lọ bá ex-boyfriend mi tó dẹ̀ di oyún mo dẹ̀ gbé wá fún ẹ pé kó bá mi máa tọ̀ torí wọ́n kọ́ ló lọ́mọ. Ìdí èyí màá fẹ́ fi àsìkò yìí tún sọ fún ẹ bákan náà wípé má ṣòpò ní pé òun wá owó àbí àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ kankan torí mi ọmọ Tọ́lání mo ti palẹ̀ mọ́ gbogbo ẹ̀ o. Ṣebí owó lásán àti àwọn dọ́kúmẹ́ǹtì díẹ̀díẹ̀ ni mo kàn kọ torí mo mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ni ẹ́ wàá tó tún ṣiṣẹ́ wàá rówó mi. Ní báyìí mo fẹ́ fi eléyìí sọ fún ẹ wípé má ṣòpò wá mi torí mo ti bá tèmi lọ. Ó dàbọ̀. Olùpẹ̀ntúká ilé dilé àrò ọwọ́ àwẹ̀dòfo ẹrù títọ́ ni wá fún ọ àpá ti jábọ́ ó yẹ padà sórí ọwọ́ ẹ̀ o. Àwọ̀ mi ti wá jọ̀n.
Tọ́lání. Mr. Man, you're under arrest. Arrest báwo? Ṣebí ẹ̀yin ni Mr. Folusho? Nígbà náà wà ńkọ́? Yeah, you are under arrest. Fún kí ni? Fọlákẹ́ dà. Fọlákẹ́ báwo? Gbogbo bó ṣe ń nà là ń gbọ́ lórí fóònù kò ló dé ká tún ìṣẹ̀lẹ̀ níbàyí nìyẹn. Orí fóònù wo Fọlákẹ́ wò kí lẹ̀ ń sọ? Fọlárìn, máa wọ̀rọ̀ jẹ́ ń ṣiṣẹ́ mi ṣùgbọ́n. Oya, Fọlákẹ́ dà. Ẹ jọ Fọlárìn àbí kílẹ̀? Àbí wọ́n ni Fọlárìn tó ń pè? Ìwọ ni ó tiẹ̀ dà. Tó bá ṣe nǹkan tó bá ṣe. No, kò sí wàhálà ó dà. Ọ̀gá, ó sọ pé mò ń gbọ́ ariwo nínú búùtù. Kí ló wà nínú búùtù ẹ? Kò sí nǹkan kan nínú búùtù. Kò sí nǹkan kan nínú búùtù ẹ tí mò ń gbáriwo yìí. Kí ló wà nínú búùtù ẹ? Ewúrẹ́ tí mo rà fún mọ́mí mi lọ́wọ́ sí búùtù mi ní gbogbo lẹ́yìn náà. Mo máa ráìtì mi o. Ewúrẹ́ ló wà bẹ́ẹ̀ náà tí mo rà fún mọ́mí mi. Kí ni gbogbo lẹ́yìn náà? Harassment lẹ́yìn náà. Kọ́mọ ṣí búùtù fún mi jọ tó o pé mo bá ìṣeré ni. Tama tẹ́ bá dé spẹ́tà rẹ̀ máa blast orí. Torí Ọlọ́run. It's better you complete now. Oye ṣí búùtù yẹn. Àní ẹ ṣí búùtù. Mo mọ right mi o. Mo mọ right láì lè harass mi o. Oh no problem, you know your right. Oya ó put the boot. Ewúrẹ́ ni o. Ewúrẹ́ ló wà bẹ́ẹ̀ ewúrẹ́ ni. Ewúrẹ́ ló ń di ènìyàn nínú búùtù ọkàn. Ìyá burúkú ló bímọ ìyá. Ẹmú yẹ ẹmọ o, ẹmú yẹ ẹmọ, ẹmú yẹ ẹmọ o, ẹmú yẹ ẹmọ. Ẹ dúró náà mò ń bọ̀, ẹ dúró. Ṣé ẹ kọ́ra yín yà? Ẹ kọ́ra yín yà. Jọ ìdìbò Mo ń bọ̀ náà ẹ dúró. O smart right, o smart right. Mo fẹ́ lọ tàn ní mo bọ̀. O smart. Oya Sọ fún wọn náà mi ò ọ̀gbẹ́ni fọwọ́balẹ̀ kí ni gbogbo eléyìí. Mi ò ewúrẹ́ ni mo gbé síbẹ̀ o. Kọ́wọ́ kejì yẹn. Harassment lélẹ̀ yìí o, harassment rẹ o. Ewúrẹ́ ni mo gbé síbẹ̀, ewúrẹ́ ni. Fọlákẹ́ kí ló wá dénú búùtù náà kí ni gbogbo eléyìí náà. Ẹ farabalẹ̀ o, ẹ farabalẹ̀, ẹ má jẹ́ ká ṣe mistake o. Ẹ má jẹ́ ká ṣe mistake o. Ewúrẹ́ Fọlákẹ́ kí ló wá dénú búùtù náà ewúrẹ́ ni mo gbé síbẹ̀. Oya, try what you tell him. Àṣé bó ṣe hun Elédùmarè ló ń ṣọlá. Olúwa gbé mi kúrò nínú ìyà, ó wá gbé mi sínú ọlá ńlá. Kò tún wá gbé mi sínú ọlá nìkan, ó tún wá fi ọmọ ọlá rìn mí. Ọkàn mi balẹ̀, inú mi dùn. Gbogbo àmì dúdú kéékèèké tó wà lójú mi wá parẹ́ pátápátá nígbà tí Olúwa ti fi ọkàn mi balẹ̀, ó wá fi ọlá rìn mí. Àṣebọ́bìnrin yẹn fà kó bá ti rí Ádámù tiẹ̀ ó ṣe lásán. Ìyàwó tán ló jẹ́ egun lọ fọ́nra rẹ̀. My dear o, compatibility. Ṣé ẹni tó fẹ́ ni o tàbí òun kan? Yẹra o, tí nǹkan kò bá lọ bó ṣe fẹ́.